jáde lára rẹ̀ sọ ọ̀rẹ́ mi tó bá jáde lára rẹ̀ ẹ̀mí ajẹ́nu ọ̀fẹ́ lọ rẹ̀ gbówó wá fún ọ ni. ìyẹn lẹ̀ kí ló tó ń ṣe báyìí ó yẹ kẹ́yìn náà ti mọ̀ pé ìkà mi ti ṣòfófó. èmi ìkà mi tí ìkàtà ṣẹrẹ tí bá ṣeré mẹ́rin fún ẹ tó bá dúpẹ́ má ṣe kakọ́ sí. omi tó máa ń kọ kàkí jalè máa ṣẹ́rú èmi á kú jalè ní o ó bẹ̀rẹ̀ bí kí n ṣó wọ́n títí kí n gbà kan ní nǹkan kí n mú sára ju kí n ṣògo owó lọ o. fìrí òkú lajá ń gbó ajá kò gbọdọ̀ ó fìrí àjẹ́. ṣé o lè wà lójú yẹn fẹ́ mú kúrò ní àbá ẹfẹ́ kábàáyé ṣoògùn fẹ́ abẹ́fẹ́ ya èèyàn gbogbo ẹ̀ la máa ń ṣe but next time courtesy demand ẹ bá fẹ́ wọnú ilé èèyàn kódà kọ́ mọ̀ jẹ́lé àwò ẹ máa kanlẹ̀kùn ẹjọ́ so ẹ state nǹkan tẹ́ fẹ́. wọ́n ní ìwọ ló sọ pé o lè lé òkú dànù. mo ti lé òkú gan-an. gángan tán ló ń ṣe gan eré ipá náà ló ń ṣe tó bá ń dá sọ̀rọ̀ tó ń ṣe gan. mo ló dá mi lójú mo fọwọ́ kan ṣẹlẹ̀ mẹ́ta mo gbé mi lọ sí koríta mẹ́ta kò sẹ́ni kankan tó rí mi mo dẹ̀ wẹ̀ mo wọlé padà mi ò ráńjọ nù. àwọn ọmọ jẹ yára wọn lọ rẹ́ẹ̀mù tó dáa ó sì sọ̀rọ̀ orí ibú lẹ́nu wọ́n dá fún ọ. wọ́n lọ rẹ́ẹ̀mù tó dáa. tó bá fẹ́ gbaṣẹ́ lọ́mà ló gbaṣẹ́ lọ́mà kábọ̀ kó ti gbaṣẹ́ lọ́mà kó dẹ̀ gbéṣẹ́ náà rù mò ń pa láṣẹ fún ẹ mi ò fẹ́ gbọ́ pé o lọ gbálẹ̀ ọjà ọkàn ṣó ti gbọ́. ẹ jẹ́ kí wọ́n bọ́ sí lápẹ́ kọ́ gbálẹ̀. wọ́n fẹ́ délé jó kí wọ́n máa gbé pósí jáde kan máa jó ó búlé. pé òun náà fẹ́ máa sọ wípé ẹnìkan ṣíyèsí wọlé ẹnìkan ṣíyèsí wọlé. kò ní sẹ́yìn. àwọn Ṣẹ́gun Ògúngbè àwọn àfíìsì ọwọ́ ni ọba tiẹ̀ jẹ́ ó dà pé ọmọ ń wo Africa Magic Yorùbá. ó náwó okú o kò náwó okú yẹ ò káyé o àtà lọmọ rẹnu gbogbo wa gan-an. èmi ń bọ́ sọ̀rọ̀ ní ìsọ̀ ń jẹnu jàgìjàgì nígbà wèrè bá pọn mọ́ àánú rẹ̀ ṣe ní tèjì ṣe lẹ́dùnmarè bó ṣẹ̀ṣẹ̀ jábọ̀ ọ̀hún ẹ̀mí kan ti kúrò lára rẹ̀ ẹ̀mí tó sì kúrò lára rẹ̀ iṣẹ́kíṣẹ́ lọ́rọ̀ èsìkéṣì ní ọmọ fọ̀ fún ọ èmi lúbúrúmọ ní ọlọ́mọ sọ bẹ́ẹ̀ fún ọ. wo má sí ọ̀rọ̀ rẹ̀ ní wèrè la fi ń wo wèrè. bàbá wọn lọ sọ̀rọ̀ ìlọ́jà o. má sọ lọ́jà. wọn sọ lọ́jà o. I think I'm telepathic. I mean pé ọmọ mi wà telepathic lóòótọ́. Bẹ́ẹ̀ni. Ya yo kini e kò lè ti kó drop ẹ sórí table. No, Dad. That'll be you infringing on my rights. Kí ni pé mo sọ pé kó yọ nǹkan tó fẹ́ jẹ́ létí ni mo ṣe infringe on your right. Mo nílò ìrànlọ́wọ́ ìṣàánú. Tó bá jẹ́ lóòótọ́ lẹ́rùn kọ́kọ́ lẹ́ẹ̀kan yẹn ẹ jọ̀ọ́ ẹ ṣẹ́jú lẹ́ẹ̀mẹ́ta. See that, doctor? Can you believe I actually read that man's thoughts? Mo ti sọ fún ẹ wípé you cannot read people's thoughts. Next week no máa pogún mi ó ti wá bó ṣe máa pa mí o má lọ. He's still your father. Not anymore. I know you are cheating. Surely kàwé èèyàn tí ẹni yẹn bá ṣì wà láyé. Are you cheating on me? Kí ló expect? Igi ló fi sílẹ̀ lé ni. Gbogbo ṣe wà ní abroad yẹn kò sí èèyàn kankan tó ṣe. I am faithful. I am faithful to you. Mom, can you stop? Original we call it wà lọ́wọ́ yín. ṣé bàbá ẹ̀ tó ṣe pé òkú ayé ni tí kò lè gbapá tí kò lè mìíràn bí tó wà ṣé òun ló fẹ́ lọ gbé ìwé bá. What matters is what you believe. Your hallucinations on another level. Let me know. Lẹ́yìn ọmọdé wọ̀nyí. Bàbá kí lẹ fẹ́ ṣe. Mo fẹ́ wo ààfin ni. Wà ààfin lọ ṣe kí ni. Mo náà rí baálẹ̀ ni. Baálẹ̀ kọ́lẹ̀ rí. Bàbá tí èbá ṣe tó lóye táwọn mọ́ yín lára ni tá a bá wo ohun tí wọ́n ní á ṣe fún yín ni àbá fojú yín gbolẹ̀ débi pé ẹ gbóòórùn ara yín. Ojú bàbá yín ni wọ́n ègbolẹ̀ ojú bàbá yín wọ́n fi gbolẹ̀ báyìí nǹkan bẹ lára yín ni ṣé ẹ gbóná ṣé ẹ yọnu. Ẹ sáà lè wọ bí lèmi mọ̀ ẹ lè wọ bí. Ó dàbí pé nǹkan tá a fẹ́ ṣe fún tẹ́lẹ̀ láà padà ṣe fún yín. Bàbá a ó rí yín fín. Wọ́n ò rí bàbá yín fín. Ẹ ṣe. Ẹ̀yin ń dí mi lọ́nà ẹ dẹ́kun bí ẹranko ọ̀bà tiẹ̀ wá pààyàn ẹ dẹ́kun ṣé bí ìtìgbé ni ẹ̀yin kémi ọmọ wo ààfin mẹ́ẹ̀ẹ́dógún yín ò tó bẹ́ẹ̀ tó bá tiẹ̀ wá jẹ́ pé wọ́n wá ní wo ààfin láti lọ sojú ṣe ní lọ́dọ̀ baálẹ̀ ṣé èyí ni mo ti mo ṣe kí mo ṣe ná. Ìwọ náà láàbì. Ìwọ gangan láàbì. Baálẹ̀ ọkọ ìlú èyí ti ṣe ajá tó rí ni tẹ́lẹ̀ tí ń yọ̀ tọ́wọ́ àdìpọ̀ rí ni tí ń gbó ó yẹ ká fura.
kí ló dé. olówó gẹmọ ọpọlọ rẹ ò mọ ní odò mọ ó wá dà sáwùdù ìbá má jẹ́wọ́ o ìbá má ti jẹ́wọ́. ẹ dákun ìyálọ́jà kí n tún lè yún ìbá má ti jẹ́ mi kí n tún mọ kọ́ mọ́ jẹ́ mi àti pé ọpọlọ mi ọmọ ní odò mọ́ mo wá dà wúdù kí n tún mọ eléyìí náà. ìwọ fúnra rẹ rò wò adáàlú tó fi joyè gẹ́gẹ́ bí olóyè olóògẹmọ níbo làdá náà wà. sọtán ṣé n tẹ́ ẹ wá àlẹ́ sílẹ̀ tẹ́ ẹ wá ní ká mọ wọ̀nyí ọmọ jẹun wọlé ṣé torí àdáàlú ni ẹ bá ti sọ fún mi pé má dàlú bọ̀ ń gbà mọ́ ń bọ̀ kí n là fi ṣe àdáàlú tí ń bẹ lákàtà mi mo mú wá fún yín. atan nítorí ẹ jẹ́ afọ́jú tó lò ń sùn lọ ìgbà tí ó sùn ta lórí ní àdá tó jẹ́ pé ìwọ àti àwọn ẹmẹ̀wà rẹ tẹ́ ti pawọ́pọ̀ tẹ́ fẹ́ lọ tà kẹ́ fi jẹun. bẹ́ẹ̀ni èmi àbálẹ̀ ẹ má mọ̀ sí gbọ̀tẹ̀ láyé o balẹ̀ wọ́n ń bọ́ tẹ bọ́ rè o wọ́n ń bọ́ tẹ bọ́ rè o bí iná bá sì gorí ilé ìfẹ́jú kẹ́kẹ́ ni bọ́tẹ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tán àtẹni ó dìtẹ̀ àtẹni wọ́n dìlé lórí àti ìlú ipa gbogbo ẹ̀rùn ni o. wọ́n tiẹ̀ sì fi ilẹ̀ níwọ̀n fi yẹn láì lọ wádà àlùwá. àti pé baálẹ̀ mo tún fẹ́ pàkíyèsí yín sí kinní kan. ó yá mọ̀ ń gbọ́. kọ́ mọ̀ jẹ́ pé àwọn ìdílé akápò táàjọ du oyè yìí àwọn ni wọ́n ń dáná ọ̀tẹ̀ yìí ọmọ lè já wọn. èmi ọ̀bọ ọjà ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ kó o ṣe ni pé àdáàlú tó fi joyè lọ mú wa. kí lọ mú wa bẹ́ẹ̀ ni mo sọ. lọ́ba tán. ẹ fi ilẹ̀ wà wí lásán lásán. mọ̀ ń bọ̀. wá dàlú wa. èmi àdáàlú. olè kọ́ máa jà ó. àdáàlú dà. àfin kí ló yá ẹ ti ẹ̀ dúró náà tí n bá dá àfin kí ni mo fẹ́ lọ sọ láàfin kí ni n bá ti wí kí ni n bá ti rò ṣé ọ̀rọ̀ wa tọ́ sí mi lẹ́nu kí n wá dá àfin kí n wá sọ pé n ò rí àdáàlú mọ́ àbọ̀dé ńlá leléyìí Olódùmarè àbọ̀dé ńlá leléyìí ìran mi ò jalè rí bó ni wọ́n wàá ṣe báyìí àdáàlú àdá tó jẹ́ pé ọdọọdún ni wọ́n fi lànà dédé òrìṣàlú kí wọ́n á gbé wọn rí mọ́ ẹ dákun ẹnu wo ni wọ́n fi wí o ṣèrègùn re ni wòye àná mo ti nà yá mi fún un kí ni wọ́n wàá wí báyìí kí ni wọ́n ti sọ kí ni wọ́n ti rò àdá tí wọ́n fi joyè fún mi ìbá kúkú ṣàkí má joyè yìí ṣé kò dájú pé kí n bọjọ́ iwájú jẹ́ lórí oyè yìí lọ wọ́n mọ̀mọ́ sí fi wọ́n fòye pìtàn níra mi ìtìjú dé àbùkù wọlé tọ̀ mí. olè ìpààyàn Baálẹ̀ abẹ́rẹ́ nǹkan ṣe ẹ̀ sá bínú sí mi bínú ṣe rí lo bí yàn àfi náà mo ní mò ń bọ̀ mo ní kí n wá ṣàlàyé ara mi ni. Olóògẹmọ láti ìjẹta tá a ti sọ̀rọ̀ wípé àdá tó wà lọ́wọ́ rẹ pé kó o dá padà olóò máa dá padà o sì ń gbé fùrù kọ̀kọ̀ tó mí fùrù kọ̀kọ̀ tó mí fùrù kọ̀kọ̀ pé o máa dá padà ìlérí rẹ sí o mú sẹ́ àdá náà dàbà yìí. àwọn ò tà á nígbà tí ìjẹpáyé ń ṣe mí ń ṣèràn mi wọn wàá tà dàlú wọn ò tà á ẹ wo ẹ fún mi láyè di ọ̀la ẹ dákun mo fa lálẹ́ bẹ̀yìn èmi gan ọ̀nà sẹ́ta wọn wàá fẹsẹ̀ létọ̀ wọn mọ àwọn tó wà ní ọ̀rọ̀. Olóògẹmọ fẹsẹ̀ lélẹ̀ wọ́n wulẹ̀ dẹsẹ̀ lé láàmú àwa ti rádà lù lọ́wọ́ àwọn tó rán kí wọ́n lọ tà nínú ìlú ńlá. ẹ ti rádà lù. bẹ́ẹ̀ni. àdáwádà àdáre. àdáni. bàmù. àbí mo ti fún ọ nù. ọ̀dà baálẹ̀ ẹ dákun mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. kí ni kan náà. ní tí mo fẹ́ tọrọ ni pé lóòótọ́ àti rádà lù ìyọ̀ǹda tí mo fẹ́ ni pé àìmọ́lẹ̀ àmọ́yàn àdáàlú tẹ́ rí àwọn kan lè sáàmù mọ́ àwọn tẹ́ ẹ mú máa dá yìí ẹ dákun ẹ jẹ́ wọn wá kí wọ́n fojú rinjú pẹ̀lú mi báyìí
èmi wọ́n ní gbólóhùn tá a bá wá jọ sọ̀rọ̀ ẹ wà á rí di ọ̀rọ̀ ẹ wà á mọ̀ ìpè ìmọ̀ kankan pa rẹ̀ wọ́n gbé lọ́ọ̀dẹ̀ mi ni wọ́n jí gbé ni wọ́n mọ̀ kankan pa rẹ̀ wọ́n jí gbé. olóògẹ̀mọ́ dákẹ́ fún àbòsí láìsí obìnrin nígbà tó ti mọ̀ páwọn tó rán kọ́wọ́ tó bá wọn káwọn tí ó tàṣírí wọn tó dé wọn ti sá lọ tó wá gbẹnu ẹ̀ ń ké. ìdájọ́ mi rèé ẹ̀yin ọmọ ẹ bọ́ lẹ́kọ̀ọ́ ọ̀run rẹ̀. baálẹ̀ kí àwọn ọmọ bọ́lẹ̀kẹ̀ lọ́rùn mi. kàn bọ̀. ẹni wọ́n bọ̀. wọ́n bọ̀. ẹ̀yin náà sì bọ̀. a bọ̀. ẹ bọ̀. a bọ̀. ẹ máa ń bọ̀. à ń bọ̀. ẹ máa ń bọ̀. à ń bọ̀. ẹ bọ̀. a bọ̀. ẹ má jà fún pàpọ̀lọpọ̀lọ máa péjọ mo fún ọ ní ọ̀sẹ̀ kan péré kó o fi wá gbogbo ẹ̀yin tẹ́jọ́ gbìmọ̀ pọ̀ tẹ́ ń ṣe rádaràda yìí kó o fi wá wọn kí n rí wọn. tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wò ó kú ònú ìlú ìfún mi wọ́n á ń pa láṣẹ fún ọ oyè yìí kò tún ní wọ inú ilé yín mọ́ láyé àti láyé. Dọ̀nù bá bọ́ sóní polóṣó ẹ̀jẹ̀. Dọ̀nù bá bàjẹ́ ní palájẹ́ ẹ̀jẹ̀. Dọ̀nù bá bògùn ní pológun ẹ̀jẹ̀. Ǹjẹ́ gbogbo èpè tí mo ti ṣẹ́ sínú àti tí mo ti ṣẹ́ síta sáwẹ́rẹ́ pèpè mo bá mú ṣẹ. Kò ṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo àwọn tó gbìmọ̀ pọ̀ tí wọ́n ṣiṣẹ́ burúkú yìí fún mi tí wọ́n lè mà tí wọ́n gbé àdáàlú sá lọ. Ó dègún. Ó dègún. Bẹ́ẹ̀ ni ó dègún. Tó àgbèsètán àgbèrèlú dáró àlùkò ṣetán rèlú kóṣù lékelèké mi ṣetán òrèlú kẹfù. Ẹ̀yin àgbàre ó sọ jòjò àgbà lọ. Ìran mi ò jalè rí, ìran mi ò ṣèké rí, bẹ́ẹ̀ ni ìran mi ò wá mi rí o. Tó olówó gẹ̀mọ́ ṣetán owó kalẹ̀ lọ. Ọmọ ṣe o, ọmọ ṣe o. Àjọsọ báyìí. Tó mọ wẹ̀yìn wò, mọ wẹ̀yìn wò, mo gbójú sókè. Ògùn ọlọ́mọ ẹ̀sùn o. Olè iṣẹ́ ká olè ìpààyàn kan olè ìjẹ̀mí olè iṣẹ́ ká o.
sì túpò nílé. O lè dákun tó o bá tún wà lé. Wow. No, gbogbo exterior yìí wà impressive. Yeah. Àwọn guys máa kó bílí tó àyè kó rẹ̀. Okay. Wow. This is Shagidila Shembi. This is where I greet you and get to your house, sir. Èmi tí rò pé bóyá o máa mú lọ́wọ́ lọ́dún. Olókè ọkọ lè nílé ọlọ́wọ́ ẹ̀ka rírú ẹ̀. Madam náà ló máa fún. Àbí wọ́n ti rẹ́ lòmíì tó nílé ju obìnrin lọ. Ara àwọn àlọ́ ní àwọn ìyá wa. Madam ẹ ṣe rí ẹ̀yin ló kọ́ bí láti bẹ̀rẹ̀ dé òkun lágbo ọlọ́run máa gbé bẹ̀rẹ̀. Àmín. Àmín. Ẹ ṣé gan ni. Shall we appreciate the fact that you chose our company to make this happen for you? I really appreciate. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti máa recommend wa o. Even táwọn ọ̀rẹ́ yín bá fẹ́ kọ́kọ́ tó ju báyìí náà lọ, a lè iṣẹ́ wa náà ni o. Ẹ máa wo engineer, I recommend yín. A máa recommend yín. Ẹnu ẹ̀ wúṣẹ́ tẹ́ ṣe tó dáa. Of course, we are going to recommend ẹ̀yin ẹ̀kan make sure pé ẹ wá lọ́jọ́ commissioning. Torí ọmọ àgbà nọ́mbà yìí nǹkan. Màá kàn máa pariwo yín kiri báyìí, màá máa advertise yín. She's a very good advertiser. So àbí ò ní wá lọ́dọ̀ yẹn. Sísẹ̀sẹ̀ ti invite mi. Lọ́dọ̀ ni kí n wá aga tí wọ́n á lè sọ̀rọ̀ àwọn náà lọ nílé. So máa wá. Ẹ wá o, ẹ ṣé gan ni. Sir, ẹ máa ní láti excuse me, so I'm not there on that side. Why not? Thank you, sir. Ẹ ṣé gan ni. Ẹ bá mi kí àwọn tó kù o. Kí ló ṣẹlẹ̀? Kí Ṣadé, ó ń bi mí pé kí ló dé. Ẹ nà ó, ṣé kò sí tó fi mí kanlẹ̀? Babe, tó bá rí ọkùnrin tó ń ṣe àwọn nǹkan dáadáa báyìí, tó ń ṣe oríire báyìí, ó mì pé obìnrin alálùbáríkà kan ló dúró tì lẹ́gbẹ̀ẹ́. Babe, you brought this about. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀. You're welcome. Ọkọ mi, ọkọ Kíyèsádé, you're welcome. Àmọ́ kò ń ṣọkùnrin nìkan. Sórí obìnrin tó bá ṣe dáadáa, ọkùnrin gidi kan wà lẹ́gbẹ̀ẹ́ ni. So àjọ wà fúnra wa ni. Ó yá jẹ́ máa lọ. No, máa lọ. Orí bọ̀bọ̀ ẹ̀ ṣe decorate gbogbo ráwọn bẹ́ẹ̀tì ẹ̀ pé bóyá ká tiẹ̀ wọ ọ̀kan mọ́ àwọn masters ẹ̀ ká já lójú lónìí. A ti ní plans tẹ́lẹ̀ náà. A ti jọ sọ pé ó dìgbà tó bá wá gbàdúrà sínú ilé ká tó kó wọnú ilé. So tó bá ti ṣàdúrà sí, a lè kó wá ká ṣe bó ṣe wù wá. Bẹ́ẹ̀ni, but for now, jà tètè máa lọ ṣọmọ pa ní láti bẹ̀rẹ̀ plans ń sìn. Ẹ ká máa. Ìṣọ̀kan ìwà ṣeun. Ìwà ṣeun. Olúwa ṣeun o, Olúwa ṣeun o, a gbé ọ̀gá bàbá, Olúwa ẹ máa ṣe é, a gbé ọ̀gá bàbá, Olúwa ṣe. Olúwa ṣeun, Ọlọ́run nínú àwọn ọ̀run, atóbi jù ọba ìyanu. Ilé mà ní, kì í wá tún ṣe ilé lásán, ilé aláràǹbarà, àwòṣífìlà, àwòtúngèlèwé, àwòfọ́ gbárímú pé irú ilé ìwé mi náà wọ lọ́wọ́. Àǹtí mi, lórí ilé yìí lẹ́ẹ̀ka gbogbo orúkọ yìí, ṣé kò wá pọ̀? Kò tó. Orí kékeré kọ́ lọ́lọ́run ṣe. Wò ó yẹpẹrẹ ló máa ń rí lójú àwọn èèyàn tí ọwọ́ bá ti tẹ̀ tán. Ẹni tó ń ṣe lọ́wọ́ ni kéèyàn bi léèrè. Èèyàn á mọ̀ ẹ́ pé ọkùnrin làdá. Àǹtí mi, òótọ́ lọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yìí o. Torí ìgbà tọ́kọ mi ń kọ́ ilé yìí, díẹ̀ ló kù tó máa fi gbalẹ̀ yẹn lọ́wọ́ ẹ̀. Iṣẹ́ tí wọ́n nìyẹn. Bẹ́ẹ̀ni, kò lè jẹ́ kò lè mú, ó wà destabilize. Ṣàdédé ni ìrànlọ́wọ́ Ọlọ́run dé. Ṣorí bẹ́ẹ̀, ṣorí pé àdùn ṣe bí n tọ́lọ́run lọ́wọ́ sí ni. Èyí tí Ọlọ́run ò bá fẹ́ ni tí ò bá yàn ṣe ló máa ń súyàn. Ọlọ́run máa fàyè sú wa.
ṣùgbọ́n tó lọ́n bá gbèrò lọ́wọ́ ẹ̀dẹ̀ tán ó máa dàbí dán ni wò ó wọ́n kí ẹ kú oríire. ẹ̀bù báwo wà ní ṣé ẹ ti bá mi sọ fún pásítọ̀ chọ́ọ̀chì nípa àdúrà ìṣẹ̀lẹ̀. mo ti sọ fún wọn déètì ni wọ́n dúró dé. déètì yẹn èmi náà ṣẹ̀ṣẹ̀ confirm mi ni mi àtọkọ mi ti jọ agree so ọjọ́ kejì oṣù tó ń bọ̀ yìí ni màá send invite yín lálẹ́. bẹ́tà torí yẹn gangan ló ṣe pàtàkì torí èmi náà lè fẹnu lásán lọ sọ fún wọn torí mò ń lọ sílé wọn ni màá mú dání báyìí màá mú invite yẹn dání lọ pé wọn lè mọ̀ pé a pọ́n àwọn ilé tiẹ̀ gbogbo ara church wa ni kò máa retí. bẹ́ẹ̀ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹdùnà Tèmiládé ńkọ́. nígbà mo ti mọ̀ pé ò ń bọ̀ mo ní kó tètè lọ bra tó máa sè fún ẹ kó o tó dé lóde lọ látẹ̀ni ó ti yẹ kó dé o. ó ṣẹ̀ṣẹ̀ lọ ni. ó máa tó dé ṣẹ́jú méjì ló máa lè sori pé èdè fúdù ọ̀tá òfin pàpà. ẹ káàbọ̀. báwo ni Johnny. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣé kò wá stressful. adẹ̀kọ́ rere náà o. o ṣe ìwọ wá lọ látàrọ wọn ní pé kò sóúnjẹ fún mi ó lọ látàrọ. ẹ má bínú nǹkan tẹ́ bá mi rà bọ̀. mo ti gbọ́ lọ tó ń jẹ bí pa mí ebi pa mí débi báyìí. ẹ jẹ́ n tètè máa lọ. orí díẹ̀ gbọ́ bọ́ọ̀lù. ìwọ náà mú wá jì mi ti lọ síbi iṣẹ́ o ti wá ń jẹ so because mo nígbà tí jẹun kí n tó wà lọ. o sí oúnjẹ fún ẹ kí ló dé tó ṣe wá jẹun. no kò ní nice time. thank you so much for ṣe gan kò ní nice day. ẹ̀rọ alálùkù lélẹ̀ òkú mi kọ́. àlá burúkú gbáà lélẹ́yìí o àbí ọ̀rẹ́ mélòó léèyàn tí èèyàn lọ́dọ̀ ara ayé tára ọ̀run á máa propose síyàn lójú oorun. àǹtí mi èmi gan mọ̀ pé ọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan tí èèyàn kan máa jókòó tó máa fọwọ́ lẹ́rọ̀. kò ń ṣe ẹni tó yàn gbọ́dọ̀ fọ yẹpẹrẹ mú gbogbo ibi tá a bá lè gbà la máa gbà bí tá a bá lè kẹsẹ̀ bọ̀ la máa kẹsẹ̀ bọ̀ torí lójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tá a gbọ́ kó wò. bẹ́ẹ̀ni. ibi tá a máa lọ yẹn èmi ò mọ ibì kankan. ìwọ má wọrí ní tiẹ̀ àsìkò tó máa mọ ibì kan àti ibi tó pọ̀ rè wò ó ṣàfihàn ẹ̀dá mi. mo ti ṣetán níbikíbi. àti kí èsàdé ẹ má mímí náà dání o ẹ má má bínú. bẹ́ẹ̀ ló bí. máa wo ohun tí ẹ jàre. ọ̀rẹ́ mi tẹ́tí o arákùnrin mi ò tẹ́tí jọ̀wọ́ tẹ́tí. Jésù kùn ọ́ ọ̀rẹ́ máa bọ̀ bàbá Táyọ̀ ẹ káàárọ̀ bàbá mi ẹ ǹlẹ́ ẹ tilẹ̀kùn ní ṣàbádájì ńlẹ̀. rárá mà dáàdi òsín ni mà. àárín wọn ṣọ́ọ̀ṣì náà ló tún jẹ́ ká wálé wọn tún sí ńlé. dáàdi travel. I thought as much. torí mo pe nọ́mbà wọn náà kò lọ rárá àwọn messages tí mo send wọn gan kò deliver.
ó ṣeé ṣe kó jẹ́ pé ìtorí ibi tó ń lọ yẹn nítorí orí òkè lọ lọ bóyá torí ẹ̀ nẹ́tíwọ̀kì ṣe. Ó dáa, a padà wá wò wọ́n. All right, ma. Ó dáa, ó dáa. Yes, ma. ṣe máa wá dúró dé wọn tó máa fi dé ní àǹtí mi. A lè dúró, a máa padà wá náà ni. A máa padà wá. Náà lórí òkè iṣẹ́ ọjọ́ kan ọjọ́ méjì náà máa ń lò ń bẹ̀. Ṣùgbọ́n tó bá ti dé, wọ́n á pè mí torí wọ́n máa rí news call mi. Nílé ayé nínú ìfẹ́ ìjípọ̀ tí ó jà ọ̀rẹ́ mi tẹ́tí. Tó bá ti dé ọgbọ́n máa ló gbà ó tẹ́tí. Wọ́n ní kò tẹ́tí. Nílé ayé nínú ìfẹ́ ìjípọ̀ tí ó jà ó tẹ́tí. Jọ̀wọ́ tẹ́tí. Tó bá ti dé ọgbọ́n máa ló gbà ó tẹ́tí. Ará mi tẹ́tí o. Tẹ́tí kò gbọ́ arábìnrin mi ò tẹ́tí. Jọ̀wọ́ tẹ́tí o. Tẹ́tí kò gbọ́ Bó ni ìyàwó mi? Pẹ̀lẹ́. Daddy, ó sọ fún mi pé àlejò tó báyìí ló wà nílé. Bẹ́ẹ̀ mi náà ṣe rí ni. Daddy, àǹtí Tóyìn, ẹ̀yin ẹ kújọ́ mẹ́ta, ẹ bu yẹ̀pẹ̀ lé wa dání. Daddy kí lẹ máa jẹ kí n sáré lọ sí kitchen báyìí. Ìyàwó mi tí ẹ fi ọ̀rọ̀ oúnjẹ lẹ́nu. Ọ̀rọ̀ tá a bá wà yìí, ìyẹn kọ́kọ́ ṣe pàtàkì. Tá a bá wá parí ọ̀rọ̀ yẹn, tó bá fi pé àdìsáàfù oúnjẹ, gbogbo nǹkan tó bá sáàfù máa jẹ. So ọ̀rọ̀. Babe, ṣọ́rọ̀ kankan wà nílé mi. Kí ló ṣe? Ọ̀rọ̀ wà nílẹ̀, ọ̀rọ̀ wà nílẹ̀. Kì í ṣe nǹkan tó le, ó depend lé approach tí wọ́n bá rí sí. Ṣé o mọ̀ pé ọ̀rọ̀ ń gbà mí ó ní bó ṣe máa ń rí? Ọ̀rọ̀ yẹn lè tóbi lẹ́nu tọ̀dọ̀ tiẹ̀ kó má lè mọ àgbékalẹ̀ láti sọ. Ẹ̀rù ẹ lè máa bà á. Because ẹ̀yin ìfẹ́ alákọ̀wé báyẹn máa ń bẹ̀rù ara yín nǹkan kan. I don't want to hurt my baby nǹkan kan yẹn. But tí a bá ti fẹ́ káyé bàjẹ́, kí lè bàjẹ́ débi tí àdánwò mi lè tún lọ dìde níbi tẹ́yìn ò ti lérò. Àfi ká sọ̀rọ̀ yẹn bá a ṣe fẹ́ sọ yìí ká dẹ̀ yanjú ẹ̀. Olórí ẹbí, ṣe rí gbogbo àṣàmọ̀ tẹ́ ń pa yìí kò yé mi. Ẹ sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ, ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ. Àbí ẹ dúró ná. Babe, jókòó yóò dá. Mo máa ń wo fíìmù dáadáa, especially Yoruba movie. Tọ́wọ́n èèyàn bá ti jókòó ní setting yìí, ọkọ rẹ̀, àǹtí tó wà mídù yìí, mi ò rújú wọn rí. Àǹtí Tóyìn, ó tọ́jọ́ mẹ́ta tó ti délé wa. Dẹ̀ni olórí ẹbí, ìjókòó yóò proper. Àǹtí ìtì lóyún fún ẹ. So nǹkan tẹ́ wá sọ nìyẹn, so that ẹ máa sọ fún mi, má bínú o, ó ṣàṣe má ṣe o, ikọ̀ ẹni òǹdí méjì, kínú bí ni. Ẹ̀wọ̀ ẹ má sọ, ẹ má sọ. Kí sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ kí èsàdé. Ṣé o róyún nínú ẹni tó dúró yìí? Ṣé oyún má tètè yọ bẹ́ẹ̀ yẹn ni? Ṣé oyún má tètè yọ bẹ́ẹ̀ yẹn? What if tó bá wà ní 2 months 3 months, ṣó má tètè yọ bẹ́ẹ̀ yẹn? Olóyún. Má ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀dẹ́ jẹ́ ìsọ̀rọ̀ mi. Ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ. Tó bá jẹ́ pé ẹ̀gbọ́n mi fún wọn lóyún ni, ó dájú nǹkan ta torí ẹ̀ wà lọ. Nǹkan ṣe ọmọ yìí. Ṣé mo gbẹ́nu ẹ̀ sọ́ọ́ tà sọ bí? Jọ̀tọ̀ torí Ọlọ́run kí ọkọ mi kó fún wọn lóyún. Ó pè mí ju nǹkan tẹ́ torí ẹ̀ wà. Kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ ń ti yín? Èmi ò ní tán yìí. Ẹ bá máa nà mí lẹ́ máa nà mí. Èmi máa sùn tọ̀rọ̀. Torí obìnrin ni mí. Nǹkan tẹ́gbọ́n mi ṣe, ó burú. Ọmọ àlè ni ẹ. Ẹlẹ́nu ṣọṣọrọṣọ bí ejò tó ń yọyún. Olùṣe ọmọ jàtijàti. Bó dẹ̀ sọ́nà pé kó má tẹ̀lé mi. Ẹ wo olórí ẹbí mi láìkẹ́. Mo respect yín ju gbogbo nǹkan tẹ́ fẹ́ máa bá mi ṣe yìí lọ. Tẹ́bà ní sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ náà. Ẹ wo sis mò ń gbọ́ yẹn bá mi sọ̀rọ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ó dà. Níbi tí adé yìí, káwọn kò sojú abẹ́ ń kó. Mo láì gbé sọ pé
indirectly o insult mi èmi ń pàṣàmọ̀ àgbàlagbà ń pàṣàmọ̀ bọ̀jẹ́ ká wá lọ straight to the point n tó bá fẹ́ ṣẹlẹ̀ náà kó ṣẹlẹ̀ bá ké gbogbo kájọ fojú rí now ọ̀rọ̀ létí wa àti ọkọ ẹ tí ẹ kọ́ tẹ̀ ń dunnú lé lórí tẹ̀ fẹ́ kó lọ ló jẹ́ kí n wá mo láyọ̀ láti sọ fún ẹ pé ẹ̀yin méjèèjì ẹ̀ ní lè kó lọ bẹ̀ sórí woman tí òun sọ pé ó lóyún kò lóyún òun ní ìyálé ẹ̀ òun ló ní ilé tí ẹ kọ́ yẹn òun ló ní tí ẹsẹ̀ yín méjèèjì gbọ́dọ̀ débẹ̀ this is the owner of the house so n tí mo wá ní ká yanjú nìyẹn mo ti yanjú ẹ̀ báyìí so do your worst. Calm down. Ó ti yé mi. Calm down. No, má worry, ó ti yé mi. Ṣorí, àwa Nigerians, àwa la take ọ̀rọ̀ yìí serious. Téèyàn bá ti dé èjì kan, ó láwọn àìsàn tó máa ṣe nínú. Àwọn medical conditions kan, bíi dementia, bíi àwọn mental issues kankan. Àgbàlagbà yẹn lè máa sùn. Kó o bóyá òun ò sùn, òun sọ̀rọ̀ irọ́ ni o. Tàwa nìyẹn. Ọmọ nǹkan bẹ́yẹn òun ló ti ń ṣe olórí ẹbí. Ó ti sọ nǹkan mi sọ fún ọ̀rọ̀ tó sọ yẹn kó rí ìvẹ́sẹ̀ kí ló ń sọ. Ṣọ́rọ̀ tó ń sọ ṣó jọra wọn ni. Wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wò. Arábìnrin, jẹ́ kí mi sọ nǹkan fún ẹ o. Torí ó bá ẹ fàn lábàtà, ó yọ ọbẹ̀ tí. Ṣé o rò bóyá omi ló mú kú ni? Àwa wí òun sẹ́nu wọ̀yọ̀wọ̀yọ̀ látàárọ̀. Tí wọ́n ń sọ ò bá yí ẹ, ìtumọ̀ ẹ̀ ni pé ilé tuntun tí wọ́n ń wò pẹ́ ń kó lọ yẹn, ẹ̀yin kọ́ lẹ ní right láti lọ síbẹ̀. Ìyálé ẹ̀ ìyẹn yìí mi. Ẹ wá. Máa wú ṣáà ní sùn òun ní nǹkan tó fẹ́ sọ torí tí wọn bá wú tó yìí tí ò lọ́pọlọ máa wú náà lè yẹ kí wọ́n pè sórí wọ́n bẹ́ẹ̀ wá ń tẹ̀ ntójú ẹ̀ sì máa rí tàbá kó wọ́n sọ pé mi ní dementia òun rẹ́rìn àbí òun rẹ́rìn doctor laboratory doctor tí mo wá ṣe scan lọ́dọ̀ ẹ̀ tó ti rí mi tán mo ní dementia mo ń ṣarán gbogbo nǹkan kan ṣáà ló ń ṣe mí it's alright tọ́rọ̀ bá rí bó ṣe máa ń rí náà àwọn àbùkù náà mo ti expect pé àbùkù lè yọ I am ready bọ́ mi ìfẹ́ kó o lọ mọ̀ pé kó má lọ máa lọ mọ́ kíní kan pé àbí orò ìdílé wa kì í ṣe orò ìdílé o kì í dẹ́ ṣe pé bóyá pé family wa bá a ṣe ń ṣe ń bẹ̀ níbẹ̀ kọ́ o di méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí òun ló lọ fẹsẹ̀ kókóríkó ó ti lọ kọlu ṣòro kan ti pẹ́ ó ní òjẹ́ ká lálàáfíà báyìí. ká gbógun ká má lè délé ológun ká gbọ́tẹ̀ ká má lè délé ọlọ́tẹ̀ àgbọ̀n lùkẹ̀rẹ̀ aṣubúlù ọ̀tẹ̀ má kú ọmọ awo kò ní kú sípò ó lògbèrè ó dìjọ́ tẹ́ ẹ bára fẹ́fẹ́ mú kẹ́ ẹ tó rí mi mú o ataki pọ́n kígere ò tún bá pọ́n ẹ̀rọ ní ti gbìn ìgbín kì í gbénú gbá tiẹ̀ kó síwín ẹ̀rọ ní ti alábàáhùn kì í gbénú gbá tiẹ̀ kó sí èrè ẹ̀rọ ní ta dàn inú ìgbẹ́ làdán rọ̀ sí ègún yóò lè ràn mí mọ́ o èpè yóò lè ràn mí mọ́ o àṣàsí yóò lè ràn mí mọ́ o ọjọ́ tí ọlọ́tí bá mu tí tiẹ̀ nítọ̀ dànù ọjọ́ tí ọlọ́kọ bá mu ẹ̀kọ́ tiẹ̀ nítọ̀ dànù. Ifá orí mi rè o. Ifá orí mi náà rè o. Orí ogbó Ifá orí mi rè o. Orí ogbó. Ifá ń jẹ́ kó yé mi wípé ọ̀nà àbáyọ wà o. Ẹ ṣe Ifá ò ṣe ó yá ẹgbẹ́ mi débẹ̀. Ọ̀nà àbáyọ kan ṣo tó wá wà ọwọ́ Arọ́lákẹ́ ló pọ̀ jù sí. Kò sí ọ̀nà àbáyọ tó léwà mo máa ṣe. Mo ń bẹ́ yìí Awóṣọlá n tí ojú àwọn ọmọ yìí tí ó ti rí tí n bá lè ṣàlàyé díẹ̀ wọn ò gbọ́dọ̀ sọ pé nǹkan kan lọ́nà àbáyọ kan tún máa ronú sí i ó yá. Ifá ń jẹ́ kó yé mi wípé ẹ̀yin méjèèjì ó fira yín sílẹ̀ láì kọra sílẹ̀. Ẹ ṣe àṣesùúrù Awóṣọlá àtijọ́ wa kọjá ká máa pàjá lọ́bọ̀ fúnra wa ilé ayé yìí náà dẹ̀ ló bá mi ṣé ní mi ìwà gbọ́ Yorùbá tó sọ yìí rí wọ́n fira wọn lẹ̀ láì kọra wọn lẹ̀ níjọ́ tó bá ti fira wọn lẹ̀ tóun ti kẹ́rù tó ti kúrò lọ́dọ̀ ẹ̀ èwo kò sí fífẹ́ mọ́ nìyẹn. Wọ́n ní àìgbọ́fálà wòkè
Ifá kan ò sí ní para. Ohun tí Ifá ń sọ ni wípé ìwọ Arọ́lákẹ́ gẹ́lẹ́ tó o bá ti fi di méjì sílẹ̀ o tún láǹfààní àti bá ọkùnrin kankan lájọṣepọ̀ tó o bá fẹ́ kó dáa fún di méjì. Ẹ̀yin kì í ṣe kí ni ìyàn òsì tó ń ṣe àwáyé máa mọ̀ tó kàn ìyàn ń ṣe problem bọ́ọ̀ dúró yìí wọ́n ti wà lẹ́nu àjọ ń ṣe nǹkan kan tó fẹ́ra láti gba sukùl ni ọ̀nà ti ń ṣe nǹkan bọ̀ wọ́n ṣe nǹkan wọn máa rí ṣe nǹkan dé ibi tí wọ́n bá dé so gbogbo tó bá pẹ́ ṣe nǹkan ìyẹn ibi tí wọ́n bá kan tó máa le kókó kan tó bá jẹ́ pé tó ní má sùn mọ́ra ìyẹn kékeré ni a máa ń bá ṣe máa yanjú ẹ̀ àmọ́ Awóṣọlá kíní kan ni mo fẹ́ béèrè ṣé tí wọ́n bá ti fira wọn lẹ̀ tó ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ yìí tó wò ṣe nǹkan kan mọ́ yìí di méjì máa lówó ayé máa dáa. Gẹ́lẹ́ tí wọ́n bá ti fira wọn sílẹ̀ tí Rọ́lákẹ́ ò sì súnmọ́ ọkùnrin kankan wọ́n ní òwú kì í là kínú bólóko alájẹ ẹni kì í là kínú bí ni ọ ní owó. Ó ti tán ó ti tán bóyá Rọ́lákẹ́ ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ àsìkò tẹ́ fẹ́. kẹ́ ẹ ṣe kí ni. so ẹ ti wá plan nítorí ọ̀rọ̀ tèmi àbí ṣé tó bá jẹ́ ẹ̀yin lẹ bí mi ni olórí ẹbí tó bá jẹ́ ẹ̀yin lẹ ní irú èmi báyìí ní obìnrin ẹ máa gbà mí nímọ̀ràn irú nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé rí pé ká níyìn ọ̀dájú ni ha ní kí ló ha yín lẹ́nu tẹ́ẹ̀rí yọ jáde. ẹ̀yin Rọ́lákẹ́ a máa yanjú ẹ̀ náà ni jẹ́ pé gbogbo nǹkan yìí náà ò lè a máa yanjú ẹ̀ ní tó mo fẹ́ kó o ṣe sùúrù. ẹ wá pàdé àpòpọ̀ fún babaláwo kan ẹ wá jókòó ẹ ní kémi máa tẹ̀lé yín bọ̀ kẹ wá máa plan lórí ọ̀rọ̀ ayé tèmi ok ẹ múra sí i ṣùgbọ́n èmi o Rọ́lákẹ́ tẹ̀ ń wò yìí Ọlọ́run ní jẹ́ kí n bá yín ṣerú ẹ̀. ẹ wo ẹ tẹ̀ fi mí lẹ̀. Rọ́lákẹ́ Arọ́lákẹ́ ìmọ̀ tí ń bínú lọ. ẹ filẹ̀. abẹ́ wa ti ẹ̀ gbà mí. Arọ́lákẹ́ máa ṣe sùúrù díẹ̀díẹ̀ èmi náà mọ̀ pé nǹkan tí babaláwo ń sọ mo mọ̀ pé ó máa le díẹ̀ àmọ́ wàá ṣe sùúrù. olórí ẹbí ibo náà ti ń ṣerú ẹ̀ ṣé díẹ̀ nìyẹn kóun ò lè máa súnmọ́ obìnrin kémi má lè súnmọ́ ọkùnrin. Arọ́lákẹ́ fúngbà díẹ̀ náà ni. ẹ ṣe fi sùúrù sí ṣe rí tó bá sọ wípé Ifá máa gbọ́ o èrè ń telú ọ̀pẹ̀ máa gbọ́ o èsì karaba akọni nímọ̀ bí ìyè kan ní Ifá tẹ̀rí yìí ò kì í ṣe túlétúlé tí ẹ̀ náà ń bẹ lára ẹ̀ ní ó ṣe àmọ́ ìwọ lọ dúró gbọ́. tó bá ní kémi náà má sùn mọ́bìnrin máa ṣe é a ní kí wàhálà yìí àìlówó ìkó ti kúrò lákàtà wa. da gbogbo ẹrù dáadáa kẹ́ ẹ tó bèṣù lọ́wọ́ ẹ má da lúrú pọ̀ mọ́ ṣàpá nǹkan tó ṣe kọ́nù o. báwo lè wá rí ẹ ṣeun. nígbà tí àwọn méjèèjì bá ti yàrá wọn tó ń ṣe tira wọn ní lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ tó jẹ́ di méjì ọ ní owó ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn lọ sóde ìbànújẹ́ ọ ní owó ju kárú náà lọ nígbà tó o bá wá ṣiṣẹ́ owó tó o bá rí ń bẹ̀ tó o bá kọ́kọ́ fi ra ọkọ̀ Arọ́lákẹ́ ńlọ́gbọ̀kọ̀ ọ̀hún fún ẹ̀ẹ́dì sẹ́mu Arọ́lákẹ́ tó bá sì jẹ́ pé ilé ló kọ́kọ́ fowó ọ̀hún kọ́ ọmọbìnrin yìí lọ́gbẹ̀lé náà fún o. mo ti ṣetán máa ṣe. ìwọ yìí eléyìí tí ò tí ì lówó kò tí ì kọ́lé kò tí ì ra mọ́tò tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó mí kanlẹ̀ eléyìí kò lè ṣe nǹkan kan. mímí kanlẹ̀ tó mí kanlẹ̀ náà aya tiẹ̀ náà já ni gbogbo tí babaláwo ń sọ ìgbà tí ìṣe kó bẹ́yà pé ó fẹ́ lówó láàárọ̀ là tó ti kó pamọ́ síbi kan tó fẹ́ lọ kó ni àmọ́ ìwọ lọ fọkàn ẹ balẹ̀ omi tó ní láti àná kó tó dé ni pé tó bá ti jọ́rọ́ irú ọ̀rọ̀ báyìí mi ń gọ sẹ́yìn kankan lọ fi ọkàn ẹ balẹ̀ tí ẹ̀mí mi bá ṣì wà lára mi tí mo sì ń ṣẹ́ mi lórí òkè pẹ̀ yìí mo fi àrọ́mọdọ́mọ mi búra fún ẹ gbogbo nǹkan pátá tán ló ṣe gbogbo ẹ̀ ló máa ṣe lọ fọkàn ẹ balẹ̀. máa ṣe ṣọ́ ní ṣe gbogbo ẹ̀ ló máa ṣe. mo gbọ́ nísìn nínú ọ̀rọ̀ yìí ni pé ẹ búra mo dẹ̀ gbọ́ pé ó ní àwọn nǹkan kan tó ní kó ṣe tó bá máa gbẹ́bẹ̀. àmọ́ nǹkan tó fa ọ̀rọ̀ yìí gangan genesis ọ̀rọ̀ yìí ibi tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ẹ̀ ti sọ. tó bá gbọ́ ìpè tí mo ṣe ká ní mo ṣe pè fúnra mi kò ní dùn mí
mo tún fi àrọ́mọdọ́mọ mo ń bẹ́gi fún wọn fà àrọ́mọdọ́mọ mo kó ìpè wọn lè mọ àrẹ́ǹjẹ́ lẹ̀ kọ́ máa dé kọ́ máa forí gbé. now ìgbà tọ́lọ́run ti wá bá mi ṣe tó ti gbàdúrà mi lórí tọ̀dọ̀ tòun gbogbo ohun tí mo ti wá promise pa máa ṣe ni mò ń ṣe. ṣé wàá rí question tó ń béèrè yẹn èmi ò ní lè dá ẹ lóhùn. so time táwa bá ti lọ ó máa wá ku ìwà àti jẹ̀ndọ̀. mò ń gbọ́ ya bá mi sọ̀rọ̀ wọ́n ló máa sọ̀rọ̀. face me yes reality show. now ó máa ku wá àti ẹ̀ á wá ṣàlàyé fún ẹ dẹ̀ndí méjì tí ó máa gbọ́ mọ̀mọ́ ẹ̀ dáadáa tá a bá ti lọ kó tó láǹbàálẹ̀ kó máa yọ oríṣiríṣi kó máa mú fún tí ó rántí ẹ̀dá tó bá kò ní position tó wà yìí ẹsẹ̀ àárọ̀ kan ló máa ń padà lọ ẹsẹ̀ ìdájí ni táwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ ló máa padà lọ. ó ti rántí àǹkárá gbà yẹn ìwọ tó yẹ kó máa rán sí ìsìyà tó máa rán tó àníyàn tó máa para àdúgbò tó máa ń bẹ bọ́ ọlọ́run yẹn tó bá padà síbẹ̀ tó bá kórè burúkú dẹ̀nà ọ̀dọ̀ mi màá jọ ẹ lójú. ṣe ìyàwó mi Lọ́lákẹ́ ẹja ẹnugun ǹgbẹ olóṣì torí ó ṣòro fílẹ̀ bí kó má dọ̀bà nǹkan jẹ́ ìṣó. Rọ́lákẹ́ o ẹ tẹsẹ̀ dúró dè mí ń bọ̀ ẹ jẹ́ ń sáré rí di méjì kò tọ́pẹ́ sórí àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwa náà rèé ń gbà kan tá à ń kẹ́mi sókè tá à tiẹ̀ mọ̀ pa máa padà débi tá a dé yìí àmọ́ Ọlọ́run tá a bá dá májẹ̀mú gbà yẹn òun náà ló ṣe ètò ṣe fún wa la ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ a tún wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tọ́lọ́run fi ṣe sábàbí tó náà tiẹ̀ wàá gbà ń tà sọ tó gbà ká dípẹ́ kò gbà sí wa lẹ́nu ṣé wàá wá láàyè tó wà yìí. mo mọ̀ pé tí mo sọ nílé yẹn kò dùn mọ́yàwó ẹ̀ nù bó ṣe máa ń rí nìyẹn kò sẹ́ni tó lè sọ̀rọ̀ ẹ̀ fún lábẹ́ ọ̀run tínú ẹ̀ máa dùn èmi ò kì í parọ́ àmọ́ mo jẹ́ ẹ̀dá tó jẹ́ pé àwọn muslim wọn àlìkáwà ní ẹrù Ọlọ́run tí wọ́n bá ti ṣàdéhùn báyìí kó mú iṣẹ́ kìtẹ́ wàá ṣàrọ́mọdọ́mọ tí mo lọ gbé ṣe pé ìyẹn gangan ní problem tí mo lọ fi wọ́n rí pé tí ò bá ti bọ́ sí kí nǹkan lọ́ máa ṣe wọ́n kéègùn wá kó lórí tọ̀dọ̀ kó lọ́ máa ta bá àrọ́mọdọ́mọ so ìyẹn lèmi ń mọ́nítọ̀ ìgbà tọ́lọ́run dẹ́ ti jẹ́ pé lójú ẹ̀mí mi náà báyìí ló ti bọ́ sí so kó try tó bá wọlé kó mọ̀ bóyá máa pẹ́ tiẹ̀ torí nǹkan yẹn le then another one ni ìṣe pé kó tó wá wọlé kó lọ máa promise òun náà ó máa kọ́lé sájà ó máa kọ́lé sílẹ̀ kí o tó bá lọ kàgbá kó láti bẹ̀ mo ìwà mi ò bẹ́ẹ̀ níbọ̀dì sáré kiri kan wèrè kan mọ́ fẹ́ sáré fúnra mi tí màá fi kú ni o ó ti yẹ ọmọlọ́bọ̀ nípa àbọ̀ ní bàbá ọmọ ti try Ọlọ́run dẹ̀ ti gbàdúrà mi o ṣó yé dẹ̀ má gbàgbé tìbí tó fẹ́ send o má gbàgbé ṣó gbọ́ pẹ̀lẹ́. ìjì tó rí kò kúkú tó nǹkan ò rárá kò tó nǹkan rárá ẹ̀rù tó gbé dání ládánwò rẹ̀ pọ̀ jọjọ. Oladimeji ṣó mọ̀ pé ìkà ni ẹ́ èèyàn burúkú ni ẹ́ pẹ̀lú gbogbo wàhálà tàjọ ṣe tèmi rò bóyá èmi àtọkọ mi nìkan lájọ wà aṣọ ti níyàwó kan tẹ́lẹ̀ ẹ wá dé sí ẹ wá pè fún mi ní ìyálé. babe mo jẹ̀bi láì ṣàlàyé mo jẹ̀bi. mo sì wàhálà so kí ló fẹ́ kí n ṣe ń sìn ó fẹ́ kí n gbà bí. ibi tó jẹ́ pé mi mọ̀ kankan pa ẹ̀ṣẹ̀ tí mi ò ṣe kí wọ́n máa pọ̀ ọmọbìnrin mi kí n má bàa jìyà yẹ ṣó lè gbárù ẹ̀ àbí ṣó lè gbà kí àbúrò obìnrin kó gbárù ẹ̀. Kíyèsádé òun kọ́ ló ṣẹ̀ èmi ni mo ṣẹ̀. òun kọ́ ìwọ ni. bẹ́ẹ̀ ni sí ìtàn ẹ̀ gùn gan ìgbà tó ta wà ní school ọmọ ẹ̀ ó sick dojú kú mo ti ná gbogbo ọwọ́ mi àtowó lówó tó wà lọ́wọ́ mi mo wá wò pé okay fine kí ni mo lè ṣe ló jẹ́ kí n gbà lù wọn lọ kí n lọ bá dáadẹ torí kò ní ìyá mọ́. ọwọ́ àbá ń kó owó ìfún gbogbo owó tó kù lọ́wọ́ mi pátápátá nù lẹ́nu bá ń kó fún àti tí mo fi ń jẹun àti gbogbo ẹ̀ sábà ń kó fún kó fún kó fi ro oògùn kó lò kára rẹ̀ ó lè yá kódà oúnjẹ ǹbá kó oúnjẹ fún ọ àmọ́ ọmọ tí mo ní ó bá ń gbóúnjẹ wá látọjà kì í gbé dé ni ṣùgbọ́n tó oúnjẹ bá ti dé oúnjẹ ọkàn yìí la sọ wá rí owó yóò tún kàn yìí la sí torí baálé àgbẹ̀ mo bá ṣiṣẹ́ oko kan òun náà lòun kówó bọ̀ lọ́jọ́rọ̀ tó bá kówó dé fúnra ara mi ni wọ́n kó yùn wá bọ̀ tí n kò fún ẹ máa bá ń tọ́jú ẹ̀ dákun. ò ń bínú dákun bá ń kó fún un. ẹ gbà. ọ̀dà sí wọn á lọ kó fún fúnra mi. máa kó fún
ọba ń kó fún ọ̀dà kó yìí náà papọ̀ mọ́ kó papọ̀ mọ́. ẹ gbà bàbá ẹ gbà ṣe rí owó lóòótọ́ owó ilé mi ò lè gbà lọ́wọ́ yín bàtẹ́ bá fún mi kílẹ̀ yín náà fẹ́ máa fi jẹun ṣe rí èmi máa padà sí school ẹ máa fàdúrà ràn wá lọ ẹ wo ọlọ́run á mú lára dá ẹ ṣáà máa fi jẹun. sóúnjẹ ọwọ́ á lọ lẹ́nu mi ni ìdùnnú òbí òun lọ̀rọ̀ ọmọ èso ni wọn ò gbọ́dọ̀ rẹ̀ dànù lójú wa elédùwò sì ní jẹ́ kí èso wọ́ rẹ̀ dànù láṣẹ Èdùmàrè ẹ bá ń mójútó ẹ bá ń tọ́jú rẹ̀ ẹ jára rẹ̀ ọ̀yà sọ wá ní gbowó iná ni. ẹ ṣáà gbàgbọ́ pé kò sí nǹkan tó máa ṣe àdúrà náà lè máa fi ràn wá lọ́wọ́ ṣe rí nǹkan tẹ́ kọ́kọ́ sọ yẹn gan òun là máa ṣe. sórí tí mo sọ fún yín pé kẹ́ ẹ bá ń gbé alẹ́ òun náà ni kẹ́ ẹ bá ń ṣe ẹ dákun ẹ jẹ́ ń fẹsẹ̀ létọ́ elédùwà ó fi àwọn èèyàn jíǹkì mi ọlọ́run ló mọ̀ fi dàyí ò jẹ́ ló fi jíǹkì mi dàyí ò jẹ́ àṣàdédé mọ̀ pé ń dàyí ò jẹ́ lásán oògùn tí ò bá jẹ́ ìdánù ni torí ẹ̀ la fi ń pè ń dàyí ò jẹ́ nísìnyí èmi gan gbéra ń wà lọ sọ fún ìpè wọ́n ń gbé ọmọ rẹ̀ bọ̀ o gbogbo ewé tí ọba já gbogbo egbò tí ọba wà kọ́ máa wà á lẹ̀ kó tó dé ẹ fọkàn yín balẹ̀ kò séwu sọ gbọ́ ọ̀kárí. ẹ sà. bó o lọ so ti wà ń lọ ni jẹ́ ń wá nǹkan kó o fi panu. ẹ ṣeun sà. ọ̀rọ̀ yìí ó ti dojú kojú ọ̀rọ̀ yìí ó ti dojú kojú ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan baálé ilé tó bá dọ̀rọ̀ tán akàn jẹ́jẹ́ ni mo jókòó mi o. ọ̀rọ̀ yìí ó ti dojú kojú ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ yìí ó ti dojú kojú ọ̀rọ̀ yìí. àìgbélé ẹni ká fọrù rọ́. Unfortunately mo gbé àdá lọ yẹn mo wá rí ta ibi tí mo ti fẹ́ ta ní campus fáwọn hustlers ọmọ ìlú yẹn kan tí bàbá ẹ̀ jẹ́ abọ́ rẹ̀ ó dá àdá yẹn mọ́ ibi tó ti ká mi nìyẹn ibi tó ká ti fóònù yẹn tó bá jẹ́ kó ń rójú mi lọ́jọ́ yẹn ni ẹ̀wọ̀n ní báwa báyìí ó sá lọ mọ́ wọn lọ́wọ́ ni ṣùgbọ́n èmi rò pé gbogbo ẹ ti lọ nìyẹn bàtà parí tó bímọ kan fún mi. ó tún bímọ fún ẹ. ó bímọ fún ẹ. ó bímọ fún mi wàhálà ìwà pọ̀ pé ìyà yìí pọ̀ òun ló jẹ́ kí n sọ fún lórí ẹbí tó jọ ń kó mi. di méjì Lọ́lákẹ́ àwọn Yorùbá máa ń ní ká má kàn lápá ká má dà lọ́rùn débi tí a máa padà fẹsẹ̀ kan yànnàyànnà àdúrà ọ̀ràn lọ́pọ̀lọpọ̀ gbà mí o àfi kéèyàn kàn mọ̀ wọn ara ẹ̀ kó rí i pé òun rìn gbẹ̀ṣẹ̀gbẹ̀ṣẹ̀ kan débi tó máa fi bá rẹ̀ láwùjọ kóńdó torí tó bá bá rẹ̀ ńbẹ̀ tán bá fi kóńdó fọ́ orí ẹ̀ kan lápá kan lẹ́sẹ̀ òun ló mọ̀. àwọn àyè mi dẹ̀ tún wá wà téèyàn kan máa rìn gbẹ̀ṣẹ̀gbẹ̀ṣẹ̀ á kàn bá rẹ̀ láwùjọ kóńdó kì í ṣe problem kéèyàn kìkìdá kéèyàn ṣàkómọ̀ wọn ara ẹ̀ ni torí wọ́n ní ìmọ̀ wọn ara ẹ̀ ni ló lékè ọgbọ́n ẹ̀ ni. wọn kú màá ní nǹkan tẹ̀sán yé mi náà ṣùgbọ́n ṣàkóyé mi ẹ máa wo mo mọ̀ pé ẹ̀ ń gbìyànjú lórí ọ̀rọ̀ mi o. ó mọ̀. mo mọ̀ ẹ̀gbọ́n yín gan tó jẹ́ dádì mi tó ń bá wà láyé wọn ò ní ṣe jù báyìí náà lọ sáà ṣùgbọ́n nǹkan ò wọ́gbọ́. ẹ wò
gbogbo nǹkan tó yẹ kó high tá à ń gbàdúrà láyé téèyàn lè máa gbàdúrà kó high nínú ayé wa kọ́ ló ń high nǹkan tá a gbàdúrà fún ló wá ń high. kí ló wá ń high? Ọba account wa ló yẹ kó máa high comfortability wa ló yẹ kó máa high blood pressure ló ń high lónú ibi nínú wàhálà nǹkan òun rọgbọ́ ẹ̀wòrán lákẹ́ tí ò bá ń jẹ́ kó jẹ́ ọmọ dáadáa ojúlé sojúlé ládùúgbò ni wọ́n ti máa bá sùn mọ́ mi lára. Ọlọ́run ní jẹ́ kémi rírú ẹ̀ o Ọlọ́run ní jẹ́ irú èròkèrò wo ló ń rò sí mi yìí ẹ wò ó tiẹ̀ ti sú mi ó ti sú mi oúnjẹ àárọ̀ kò bá talẹ̀ nínú èèyàn. ìgbà díẹ̀ náà ló kù torí mi náà rìn mẹ́mọ̀ pé mi ò dákẹ́ láti lẹ̀ àmọ́ gbogbo ipò tẹ̀wá yìí náà tẹ́ mi lọ́rùn ló tún mú mi jáde tí mo tún fọ́pọ̀n kejì lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo tún gbàlẹ̀ àlàwo lọ. ṣé wàá rí àwọn ìrìn tí mo rìn tẹ́lẹ̀ èyí tí mo rìn gbẹ̀yìn yìí ó ń fi mí lọ́kàn balẹ̀ pé a ti ń súnmọ́ bí ọ̀nà àbáyọ sí problem tẹ́ wà. torí ẹni tí mò ń sọ yìí ìfà ẹ̀ wọ́n ní town ni tó bá ti jọ mọ́lẹ̀ báyìí kì í ṣàwọn fátánṣẹ́ àmọ́ afẹ́ lójú fù afẹ́mọ́ lójú àyìnà fún wọn tí a kì í fẹ́ fà tiẹ̀ lójú tó bá kàn ti jọ mọ́lẹ̀ báyìí máa sọ tó fẹ́ sọ ni. now wọ́n ní kí n bi í léèrè ẹ̀yin méjèèjì mi ì dẹ̀fẹ́ kẹ́ ẹ̀ parọ́ fún mi o ta lẹni náà nínú yín tó lọ jalè tó jí nǹkan láti lè fi gba ẹnìkejì ẹ̀ là gbígbà tẹ́nìkan wà nínú bí àárẹ̀ àbí ìṣòro kan tẹ́nìkan wà lọ jí nǹkan kó lè fi tọ́jú kejì ẹ̀ ta lẹni náà náà méjèèjì. ẹ wò èmi kọ́ bóyá di méjì ni. èmi náà kọ́ èmi kọ́ kò lè jẹ́ mi. bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ó dàbí pé ẹ̀yin àti ìyá yẹn ọwọ́ yín ti wọnú ara gbígbà tẹ́ ti fẹ́ràn ara yín ìyá yẹn ti dùn mọ́ yín ẹ fẹ́ bọ́ṣọ ẹ lẹ̀ it's not a problem àmọ́ àwọn tí wọ́n bí wà ní kalẹ̀ tán wà especially dáàdì tọ̀dọ̀ tiẹ̀ á rí i pé mi náà gbìyànjú pé kẹ́ ẹ bọ́nú ìyá yìí wọ́n sọ okú òkè ń fara pamọ́ fẹ́ni tó máa wẹ̀ o ntí ẹ̀yàwó ṣọlá sọ yìí ìfá ò kì í fi bí péré kì í fèrè pé bí kì í fòlòlò fọ́hùn tó bá ṣe rí báyìí kàṣà báyìí ló máa sọ bó ṣe wá sọ fún mi yẹn mo gbàgbọ́ pé inú ẹ̀yin méjèèjì yìí ìkànṣánu yín ló ṣe ń tọ́nà ṣe yẹn tó bá wá wù yín ẹ sọ tó bá wù yín kẹ́ ẹ má ṣàlàyé èmi ṣáà ti gbìyànjú tọ̀dọ̀ mi. ọ̀nkú ká má parọ́ ká má jalè ká má sì tàn ara wa jẹ èmi ni. èmi ni. bóyá tí mo bá rí àyè sọ fún bàbá ẹ pé èmi ni mo jẹ́ àdálù yẹn gbé tí bàbá náà dẹ̀ mọ̀ torí nǹkan tí mo fi ṣe bóyá bàbá náà ò ní ṣe pé. tó wá jẹ́ pé ìgbà tí mo pàdé ẹ̀ yẹn ó ṣẹ̀ṣẹ̀ ń bọ́ nínú ẹ̀gbẹ́ ni. nígbà yẹn nìyẹn bí kò sí. tèmi ò bóyá àdúrà mi ló gbà àṣẹ ẹni tí ìpè ń jà ni mo pàdé. kò ṣe ń sìn. ẹ kí wàá ní ìyàtọ̀ dámi lóhùn kí ni ìyàtọ̀ èyí ìyálé ò lè súnmọ́ mọ́ ó ti dò ṣàkúlẹ̀ bọ̀ èyí ilé tájọ ṣe wàhálà tájọ kọ́ wọ́n ní àlè kó wọbẹ̀ ká fílẹ̀ fún jọ ṣó wá rò bóyá ò ní gbèpè lẹ́nu tèmi. kí ẹ ṣáde má ṣe pé fún mi jọ má ṣe pé sí sórí ibi tá a wà máa rí ní rẹ́ǹtì ẹ títí tí máa fi kọ́ títí ẹ fún ẹ mi ní kó lọ sílé yẹn o nìkan ló máa gbé bẹ̀ ọlọ́run. pẹ̀lẹ́ Dàgúṣà wà á kọ́lé fún mi wà á kọ́ mi pẹ̀lú gbogbo wàhálà pẹ̀lú gbogbo nǹkan tójú wa rí láti fi kọ́ ilé yẹn kakọ̀dé fílẹ̀ fílẹ̀ ọkàn. babe ṣe jọ máa kọ́ máa ṣe jọ máa ṣe. kí ló ṣẹlẹ̀ kíyè. Dad, I don't understand. Ṣé mo gbọ́dọ̀ máa tútù ní kí n fi máa kọ́ ilé ní kọ́m kékeré ni? I don't understand. Your secretary. Stupid. Are you stupid? For
crying out loud ṣé mi ò ní marry láyé mi ni tí bá gbélé wá á ní kó wà okay tí bá gbé tọ̀hún wá á tún ní kó wà okay mo gbé secretary mi délé tó bá rí bọ́mọ ìṣe wọ nílẹ̀ túrútú. Abuja gangan láyé wa, Abuja nílé owó, Abuja nílé ọbẹ̀, Abuja ní ilé ìtura. Ká làwọn. She's my woman. Is he married? He's not married. See, the thing is, no matter the case, mo kàn fẹ́ kó mọ̀ wípé mo nífẹ̀ẹ́ ni. Láti ìgbà tó ti dé báyìí. Wọ́n bá mi fọṣọ. She washes my clothes, do a lot of things I wasn't expecting her to do. Yeah, actually, mo máa ń bá fọ aṣọ pẹ̀lú ọwọ́ mi. But Dad, Sherry lórí ọ̀rọ̀ married tẹ̀sán yẹn, it won't work. I'm sorry, it can't work. Ṣé wọn náà ló gbóríyìn fún sẹ́yìn pé nínú gbogbo obìnrin tó ti rí pẹ̀lú mi, she's the best? Ẹ kí wá ló dé tó fi tún ní mi ò lè fẹ́. She does too much. Ọmọ ẹ fọwọ́ lálẹ̀ fún ẹ, ó dẹ̀ ń tẹ̀lé. Tí wọ́n sọ pé èyí dá, ìyẹn ò dá, ẹ yọ kúrò náà. Igi wo lẹ fẹ́ fi dáná gangan náà? Orúkọ tèmi ni Abẹ́ni, ìwọ ìṣàbẹ̀ni agbọ́n, Abẹ́ni wà kò. She's not qualified. She's even behaving like a tout. Kí ni túmọ̀ torí ẹ náà? Èmi ló sọ pé she's a tout. Wá kí ló tọ́ sí ẹ láàárọ̀ òwe ọ̀tọ̀ ẹni tó máa ń yàn ọ̀tọ̀ ẹ ó ya ìyá gbogbo màá bá yín tọ̀. Ṣé mo ẹ̀yà ìyàwó tó fẹ́ fẹ́ lọ́wọ́ máa ń bá kí ni burúkú eléyìí? Aláyẹ̀ fún bẹ́ẹ̀ jọ bí ó ṣe. Wọ́n tó jà lẹ́yìn. Ilé wa gbàgbé pé street wà o ìyá housewife náà wà ọmọ tó bá dẹ̀ ṣe bí olórí burúkú ní ilé ìṣá ó máa jẹ́. Ní ìtọ́jú south wa, mo bá ẹ sọ, gbèrè ló wọlé o. Ẹ̀kọ́ rí ẹ̀kọ́ pé gbogbo gbèrè tó ń ṣe lójú bàbá ẹ̀ tó bá di wọ́n náà wọ̀n, a kò fún ẹ̀ pé báàgì ẹ̀ máa fẹ̀ àbúrò burúkú yẹn. Ó ìyàwó bàbá ẹ̀ ni ìyá ẹ̀ ni ìyálà ń já ẹ̀ lóde. Ní ìjàwé ọmọ ajíná jàwó. Ilé kan wọn pè ìgbà ní jẹ́ mi lójú ọyọ. Òun lórí òun ló mọ ohun tó bí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì jù wọ́n gbé wọn sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Olùdájọ́ ayé ń bọ̀ tí ó béèrè lọ́wọ́ yín báwo lẹ ṣe lò ó tẹ́ẹ̀ sósì tẹ́ẹ̀ ṣe ránù dáadáa tẹ́ẹ̀ níṣẹ́ ṣé gbowó ń bẹ̀ ni. Bàbá mi àti Ọlọ́run mi. Ọba náwó sọ́ọ̀dì kí ni gbogbo eléyìí náà mọ́ mi kí ló dé tẹ̀ pariwo yìí disturb. And you know quite alright that this is my study. Ẹ jẹ́ dúró síwájú ẹ jẹ́ pariwo. Nítorí tiyín ni màá ṣe ń ṣe ìsọjí kíkankíkan tí mò ń ṣe lọ́wọ́ yìí. Kì í ṣe nítorí tiwa lẹ ṣe ń pariwo. Ariwo lélẹ̀ tẹ̀ ń pa ètò ṣe àdúrà. Òkè òkun ló kúrè bàbá ọmọ ló lọmọ. Àwọn òbí ẹni ló níwọ̀ lórí ẹni. Ẹ má yẹ kí ìyá ayé gbà kẹta ara òun ṣe Ọlọ́run. Ìwọ orúkọ tó ń dáná rú ni màámi. Àwọn aṣọ tí àwọn ọmọ tó ti ń pìrìpì àti lọ sí ọ̀run àpáàdì tó máa ń wọ̀ tó máa fi ń ba ilé ọkùnrin jẹ́ irú ẹ̀ ló wọ̀ yìí kẹ́. Kí ni mo fẹ́ ṣe àti kò falẹ̀ Ifá ti ń ṣe? Aṣọ tẹ́ ń wò yìí èmi ni mo fi owó ara mi rà fún. Jésù. Kí ló lè tó yìí? Ẹjọ́ kí lọ́mọ ẹ ṣe fún ọ? Nǹkan tí mo rí nínú ọ̀rọ̀ ìyá yẹn ni pé torí pé mo jẹ́ Muslim ló ṣe ń dùn ní ó ṣe fẹ́ jẹ́ kí n fọ́mọ ẹ̀. Ilé wa rẹ̀ nǹkan tá a bá ṣe ń bí tá a jẹ́ ń bí tá a wọ̀ ń bí kò kàn yín mú mi kò kàn yín o tẹ bá dẹ̀ mọ̀ pé kò tẹ́ yín lórí ìwé ẹ̀ka bàbá rẹ̀ lórí. Okùn orun orí ẹ ẹlẹ́dàá ẹ lókun ní kọ́lọ̀. Assistant PA ọlọ́run ṣe tán. Ẹ ṣí ilẹ̀kùn ọkàn yín kalẹ̀ kí Jésù Kristi kó wọnú ayé yín wá kó wá jọba níbẹ̀ kó wá tún ayé yín. Àti gbọ́ ẹ̀yin náà sí etí yín sílẹ̀ ẹ̀yin ìyá wa ẹ mọ́ gbà ibà ẹ̀ kọjá mọ́ àfẹ́ rí yín mọ́. Madam tí ìbá kí ṣàgbàlagbà kọ́ ó yẹ kí n sọ ìjà ìdí ìjà mi ni o. Kíkọ́lá olè bá fẹ́ rọ́lá tí wọ́n lè last. Ìwọ ò ṣe jẹ́ ká try ni. Ìjọ wo ló ti ń jọ́sìn ṣọ́ọ̀ṣì wo ló ń lọ. Alájà ò ní chọ́ọ̀chì kankan tí wọ́n ń lọ. Bẹ́ẹ̀ ni alájà gbẹ̀sìn gan wọ́n gbẹ̀sìn wákàtí 5 wọn báyé ò dín rárá. Ààyè àwọn tó ń gbìyànjú àti tún ojú ọmọ ṣe ó ti wá kọwọ́ bọ ní ojú ọmọ náà tí ojú náà ti fẹ́ fọ́ pátápátá. Àfìgbà tí Rọ́lá kẹsàn-án onídàjẹ́.
òde tẹ fẹ́ fi kó bá jẹ́jẹ́ ni mo jókòó mi. ọ̀rọ̀ yìí ó ti dojú kojú ọ̀rọ̀ yìí. olódojú kojú ọ̀rọ̀ yìí ó ti dojú kojú ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ la fi dálé ayé mo gbọ́ tó bá dojú rú ṣàlè rí fi dálé ayé o. ọ̀rọ̀ yìí ó máa dojú rú ọ̀rọ̀ yìí ó máa dojú rú ọ̀rọ̀ yìí ó máa dojú rú rárá. Ṣé kò sí? O sọ. Kọ́ ọ̀rẹ́ mi lásán ni. Jẹ́ ká máa lọ sọ́ọ̀tì. Okay. Kò sí kankan sí. Tani, so why is very on? Tani yẹn. Kí ló ṣẹlẹ̀? Ṣé kò sí? Ìwọ kọ́ ni mo wá rí. Ìyàwó ẹ̀ ni mo wá rí. Ó tiẹ̀ dá. Tí òun náà fẹ́ sáré tó fi mi jáde wá. Nísìnyí báyìí tó ti wá mọ oríyàn tí mo jẹ́ láti òkè délẹ̀. Rọ̀lákẹ́, kí ni ìtumọ̀ ògbélé? Kò sí nínú àdéhùn wa pé o máa wá sọ́dọ̀ mi wá máa dẹ́rù ba ìyàwó mi náà. Rárá o, mi ò wá láti wá dẹ́rù ba ìyàwó ẹ̀ o, ṣùgbọ́n kí àdéhùn má bàa yẹ ni. Ok, all right, kí àdéhùn má bàa yẹ. Ó yá, sọ nǹkan tó fẹ́ sọ, tó ra fẹ́ máa jáde lóde. Ǹjẹ́ ọkọ ẹ sọ fún ẹ wípé òun ní ọmọ kan ní ọ̀dọ̀ èmi ìyálé ẹ̀? Gbogbo nǹkan tó wù kẹ́ ṣe kò gbọ́dọ̀ lóyún, bí bẹ́ẹ̀ kọ́ àdéhùn máa yẹ o. Kí ni gbogbo rádaràda? Kí ni gbogbo játijàti rádaràda yìí náà? Báwo ló ṣe máa sọ fún ìyàwó ilé tó wà nílé ọkọ kó má bímọ? Ok, fine. Sọ nǹkan míì tó fẹ́. Má ṣe. Ok, tó bá jẹ́ bẹ́ẹ̀, wàá wá sùn sí ọ̀dọ̀ mi. Bẹ́ẹ̀ ni, wàá sùn sọ́dọ̀ tèmi náà, wàá fara rò mí dáadáa torí ẹlẹ́ran ara lèmi náà. Rọ̀lákẹ́, báwo ló? Bẹ́ẹ̀ máa bínú. Sí, mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Lóòótọ́ ẹlẹ́ran ara nìwọ náà. Ó mọ̀ pé impossible. Kò possible, ó tún fẹ́ kógun jà mí lẹ́lẹ́ẹ̀kejì nìyẹn náà. Ṣé forever ni fa sọ ni? Tó bá jẹ́ forever, kí fà tú èmi náà sílẹ̀. Mo ti bọ̀. A máa manage náà ni. Tí fà máa fi tú wa sílẹ̀ lẹ̀. Wá wò, mo mọ̀ pé ẹlẹ́ran ara nìwọ náà. Nǹkan tí máa ṣe ń sìn. Máa bẹ̀gẹ́ dídò tó máa pọ̀. Kò ń ṣe ọ̀kan, kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta. Bó bá fẹ́ sí ni, kó lè gbádùn ara ẹ̀. Do what? Dídò fún èmi.
ṣé dídò lòun ń lò ní wo ìwọ ni mo bá lọ́rọ̀ o má gbìyànjú láti lóyún débi pé o máa bímọ bí bẹ́ẹ̀ kọ́ ikú ni kò ṣàrùn. ìjọ ló ń pa ìjọ ló ń pa padà lọ jọ jẹ́ ká máa lọ padà lọ. láì tí ikú mi kí ìsàdé gbogbo eléyìí dẹ̀ ń ṣẹlẹ̀ sí ẹ ó jẹ́ ń rí gbọ́ dúró ná kí ló fẹ́ kí n sọ fún sìstá mi nígbà tá a bá pàdé lọ́jọ́ kẹyìn nígbà tí mi bá lè tẹ́yìn ẹ ṣe wọ́n péjọ lé ẹ lórí wọ́n ṣe ogbò yẹn fún ọ dára tó tó yẹn fún ẹ ó wàá rí mi pè. àǹtí mi mọ̀ pé di méjì ti yà síbi kọ̀ọ̀kan tó dọ́dọ̀ mi a ní gbogbo bó ṣe ṣẹlẹ̀ báyìí mo wà surprised mo wà shocked bí ìtì ẹ̀mọ́ kan ti máa sọ mo kọ́ ó ní bí ìtì ẹ̀mọ́ kan tí mo fẹ́ sọ gangan torí mi ìtì ẹ̀ fúnra mi suspect anything before now. lọ́wọ́ má jẹ́ kọ́ ọmọ wa ṣe léyà o ó nìyẹn o wọ́n bá ní kọ́ lọ pé bó ṣe ń rí wa bó ṣe ń rí rèé o tó fi jẹ́ pé láyé àtijọ́ àwọn bàbá wa àtàwọn ìyá wa wọ́n máa ń gbé alárinà dìde ni láti lọ ṣe ìwádìí ilé tọmọ olúwẹ̀ fẹ́ lọ bóyá àwọn ọ̀ràn ọ̀rẹ́ ni àbáwọn ọ̀ràn bíi irú àwọn eléyìí. àǹtí mi kò ṣe kíkínì. àlá tí mo sọ fún yín pé mo máa lá tó kún màmá propose sí mi lójú àlá. o tún ṣe ń la ni. anytime tí mo bá ti lálà yẹn ikú máa ṣe mí ikú tí mi ò rò á máa bàkọ́ tí mo rò jẹ òun ni mo tún ti láyé o ìgbà tí mo lálé lè ṣẹlẹ̀ yìí o. Kéèsàdé Kéèsàdé say no more. I think I'm the one that will have to do more. Agbára nǹkan náà tí wọ́n ní lọ́jọ́ Pentecost. Agbára yìí nǹkan náà tí Jésù ṣe lè rí pọ́ńbọ̀. Àwọn ènìyàn rò pé wọ́n lè fèṣù léṣù jáde. Agbára yìí nǹkan náà tí Jésù ṣe lè rí pọ́ńbọ̀. Ọlọ́run òtítọ́, Ọlọ́run òdodo. Iṣẹ́ ọwọ́ rẹ̀ yìí wólẹ̀ níwájú rẹ̀. Ó fi ọ̀dọ̀ rẹ̀ ṣí ọ̀nà. Ìwọ ní èmi yóò ṣiṣẹ́. Ta ni ó wá bàjẹ́? Ta ni wí tí ń ṣe ní ìgbà tí ìwọ kò pa á láṣẹ? Ọlọ́run lónìí. Iṣẹ́ ọwọ́ rẹ̀ jẹ́ kí ó jèrè àdúrà. Àmín Jésù. Ìbẹ̀rẹ̀ gbogbo ìbẹ̀rẹ̀, òpin gbogbo òpin ni ọ́ Ọlọ́run alágbára tó ju àrá. Kìnìún ẹ̀yà Júdà, àjíǹde ara ní ìsà òkú, Ọlọ́run tí kò ní pẹ̀kun. Àní lónìí, ní wákàtí àdúrà yìí, iṣẹ́ ọwọ́ rẹ̀ yìí ti fi ọ̀dọ̀ rẹ̀ ṣí ọ̀nà. Elétí gbóhùngbàròyé gbọ́ àdúrà rẹ̀. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ jókòó. Ṣé náà? Ẹ ǹlẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kò farapamọ́ jẹ wá níyà. A mú mi rí i pé arábìnrin yìí ti gba òrùka lọ́wọ́ olólùfẹ́ wọn kan ní ìgbà kan rí. Òrùka. Bẹ́ẹ̀ni, òrùka yìí olówó iyebíye ni. Nínú ìfẹ́ sì ni a ti fi fún wọn. Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni, ọmọ táyé mi. Nisu, just calm down. Calm down. Dad. Ọmọ táyé ọmọ mi. Ọ̀kàrí. Ọ̀kàrí. Thank you, Dad. Ọ̀kàrí. Babe, will you marry me? Ọmọ Táyọ̀ níbí báyìí. Òun ṣẹ̀ṣẹ̀ gbé mi wá sílùú yín láti wá propose mi. Kí ló ṣẹlẹ̀ sí restaurant àti. Babe, mo mọ̀ ṣe lójú Dad ni kó lè mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ tó. Eyín ò ní kankan
tó ti fún mi lóòka yìí ó ti lé lóṣù méjì gbáko lọ́dọ̀ mi tó ní mọ́ bóun ṣàdúrà sí. àdúrà. nítorí pé kájọṣepọ̀ yóò lè bá pẹ́pẹ́pẹ́ kó lè bá lérè nínú ni. Ìfẹ́ mi, will you marry me? You know I'll say yes. kò ní má yẹ kẹ ọ̀kárẹ̀ ọmọ àjànàkú kan ìyá rẹ ọmọ tẹ ìyá bá bí ẹyá ní ọjọ́ ọ̀kárẹ̀. ọ bàbá ẹ̀ nílò wọn ló ti lọ gbòòrò ká tó propose. òun ló rà fún wọn kọ̀ fún wọn pé kó ṣàdúrà sí ní pé kí àárín wa kó má bàa lè dàrú kí àjọṣepọ̀ wa kó dẹ̀ dalẹ̀ ṣùgbọ́n àdúrà òun gan gbà ojú ogun tí ọmọ Táyọ̀ lọ ibẹ̀ ló kú sí aṣọ ẹ̀ ni wọ́n fi ránṣẹ́ sí mi. amúmi rí i pé òrùka lásán kọ́ ni ẹ gbà o òjé ni ẹ gbà tí ẹ rò pé òrùka ni. òjé. bẹ́ẹ̀ ni tí a bá sì ti òjé bọ olórìṣà lọ́wọ́ bàbá ta ló fẹ́ bọ. ẹ dúró náà ìyá àdúrà kò yé mi mọ́ rárá o. àdúrà tó ní wọ́n ṣe sí òrùka yìí náà ló sọ ọ́ di òjé nítorí pé àdúrà lásán kọ́ ni wọ́n ṣe sí iṣẹ́ kí arábìnrin kí ó má wùn ọkùnrin mìíràn tàbí kí ọkùnrin mìíràn má wùn arábìnrin yìí mọ́ tí òrùka yìí bá ti di ọwọ́ ẹ̀ ni wọ́n ṣe. kí má wùn ọkùnrin mi òun ni wọ́n ṣe sí òrùka. bẹ́ẹ̀ ni. kí má wùn ọkùnrin mi kọkùnrin mi máa wùn mí wá ìtọkùnrin mi ṣe máa wùn mí nígbà tó jẹ́ pé òun tí mo fẹ́ fẹ́ nìyẹn. àbí ẹ kúkú rí sọ ṣùgbọ́n àwọn gbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé ló máa ń yan àlè níta ilé tí wọ́n sì ní èèwọ̀ ni kí wọ́n bá wọn fẹ́ obìnrin wọn ó máa ń fa ìjákulẹ̀ fún wọn ẹni tí ẹ̀yin tún wá fẹ́ jagunjagun ni tí kò kì í gbé ilé. màmá ogun tó ń ja ìránṣẹ́ yìí ni wípé arákùnrin wa yìí ti kú òrùka yìí sì ń ṣiṣẹ́ lọ. òrùka ṣì ń ṣiṣẹ́ lọ ẹ máa gbọ́ mà tó bá yẹ pé tòótọ́ lòrùka ṣì ń ṣiṣẹ́ lọ kò yẹ kó òun di méjì àbí kí pé kìdí méjì òun rárá débi tó máa fẹ́ra wọn. bákan méjì ni o bóyá ká sọ wípé fún àwọn obìnrin tí orí wọn bá le bíi titi ẹ̀ tàbí àdúrà ìyá wọn gbà lé wọn lórí wọn á rí ọkọ tí irú ẹni tó bá fún wọn nírú òrùka bẹ́ẹ̀ bá kú ṣùgbọ́n àti rí ìdíjókòó níbẹ̀ ó máa ń léwu èní ìdààmú ọ̀la wàhálà ní èyí tó lè má mú wọn jèrè ibẹ̀ gẹ́gẹ́ bó ti ń ṣẹlẹ̀ yìí. ẹjọ ma kí ni a wá lè ṣe sí. ẹ wò kókó ibẹ̀ gan-an nìyẹn o. ohun tí wọ́n máa ń ṣe ni pé bí ọmọ wọn bá kú tí wọn sì fẹ́ irú obìnrin bẹ́ẹ̀ fún ìṣòro wọ́n á sọ fún pé kó sin òrùka yìí pẹ̀lú rẹ̀. ìyá wa ṣé kí n má tọ̀yìn ó yẹ kí òrùka yìí kó ti bá ọmọ Táyọ̀ lọ. lẹ́ni tó kú sójú ogun. ẹni tó jẹ́ pé ó kú sójú ogun mi ìrókù ẹ̀ gan òun àtọwọ́ mẹ́fà kan ni wọ́n ṣàgbákò àdólóró mi rí. ó dáa bí olórùka bá ti kú ẹ wá òrùka yìí kí a gba àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta kí ẹ sì mú lọ sílùú wọn. bàbá mòdé lù wọn kọ. kí a tó parí ètò àdúrà yìí ẹ̀mí mímọ́ á sọ bá ṣe máa ṣe. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ la fi dálé ayé mo gbọ́ tó bá dojúrú ṣàlẹ̀ rí fi dálé ayé o. ibo ni ríǹkì wà bàjọ́ yọ lọ inú bẹ̀rẹ̀ ni mo fi sí i tí màá máa wà láàrin aṣọ ni. Hello àǹtí mi. báwo ni ṣó ti rí? mi ì tí rí o òun náà ni mò ń túlé fún iye omi ìrí o. ṣé o mú dọ́dọ̀ di méjì ṣá? mo mú débẹ̀ èmi kan mo máa ń rí ríǹgì yìí in fact bí ẹ̀ẹ̀mejì ló ti wá sí mi lọ́kàn pé kí n tà. irọ́ o
ṣé o ṣáta. Mi ta tí bá ta mi ní máa túlé kí n máa wà tí bá ta máa dẹ̀ mọ́ mi ta. farabalẹ̀ wá àbí kí n máa bọ̀ kájọ wà. Ẹ wo ẹ má ṣèyọnu màá vi inú ilé yìí náà ló máa wà máa vi. tó o bá ti rí kó o jẹ́ kí n mọ̀ ń bí o kọ́kàn mi lè balẹ̀. ẹ ṣe àbí ríǹgì bá dẹ̀ di abẹ́rẹ́ ó sọ̀rọ̀ ẹ̀ di abẹ́rẹ́ mọ́ mi lọ́wọ́ tí kòkó bí i láì ṣàpẹrẹ ẹ káàbọ̀. kí ló ṣẹlẹ̀ tó tẹ̀lé kí ọ̀dọ́là kí ló dé. orí kọ̀ọ̀kan tí mo wà ní mo wá ring engagement ring to be precise èmi kan mo ní èèyàn kan ló fi sí mi lọ́wọ́ mo dẹ̀ fẹ́ dá padà fún. engagement ring. ilé tó fi sọ ègédé ó dà ń pọ̀ bá mi rí ṣùgbọ́n mi rí ni. ṣé kò ń ṣe ìwọ ló ní ni. Oladimeji èmi mo ní o èmi kọ́ mo ní o tó bá bá mi rí sọ fún mi ibo ló fi sí ibo ló bá mi tọ́jú ẹ̀ sí kí ló mú. mo rò pé ìwọ ló ní ni. ṣé o rántí ìgbà ọ̀rọ̀ ilẹ̀ yẹn tí wọ́n ilé ta kọ́ yẹn tó fẹ́ gba ilẹ̀ yẹn lọ́wọ́ mi nígbà tí àròwó develop. ẹ̀yin bọ́ọ̀sì ẹ pẹ̀lẹ́ ṣé kò sí tẹ pè mí bẹ́ẹ̀ yẹn. Mr. Adimeji bọ́ọ̀lù ẹ ṣe ń ṣe báyìí náà mẹ́yìn kan gbalẹ̀ lọ́wọ́ yín ó léwu bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. ewu báwo ṣe bí mo ti sanwó fún yín náà. aláyé o sanwó lẹ̀ bá wo owó ní kọ̀ọ̀kan lọ́ọ́ fi ṣẹlẹ̀ o tó bá ti ralẹ̀ o máa ṣiṣẹ́ lórí ẹ̀ ni. tó bá ti ṣiṣẹ́ lórí ilẹ̀ kó tó di nẹ́ẹ̀tì lásán ọlọ́run gbàgbé ó ti lọ́ọ́ máa tàfẹ́ lómi ni ajé. next week wọ́n máa ta ok fine tó ń bá tà ṣe bó sà máa kówó mi fún mi. dáwọ́ padà fún ẹ kọ́bọ̀ ò lè rí kọ́ máa fún ẹlẹ́ gan inú gbó lọ́wọ́ lọ fún ẹlẹ́ sí. tó bá tẹ̀ rí lẹ́nu gbó ni kò sílẹ̀ mọ́ ẹni rẹ̀ jẹ́ kí n já ẹtọ́ àti talẹ̀ tọ́ ò lè rẹ́ ní tì ó gbọ́dọ̀ wá ṣiṣẹ́ lórí ilẹ̀ yìí àsáàpù ni àsáàpù. gbàgbé bọ́dà àsáàpù kílẹ̀ mi tí mi bá ló máa lọ jalè ni kò sówó lọ́wọ́ mi. aláyé ṣọ́jú náà dùn ní ẹlẹ́kẹ̀ lọ́wọ́ gbogbo lè tó kó sọ́run gan ti ṣe lé ó ti kọ́lé lọ gbájú ẹ̀kọ́ wá fi kọ́lé bọ̀bọ̀ yìí. tó bá kù nílé kó lọ kó sí wá kó wá ṣe bí báyìí aláyé wọ́n ti ṣáwá gan lórí ilẹ̀ yìí ọlọ́lọ́ inú wa gan òní bọ́ sí i tó bá jẹ́ pé tó bá lọ padà sórí ilẹ̀ tó bá ti tàfẹ́ lómi ọlọ́ ìwọ́n la máa ṣá kí ló dé ojú ẹ̀jẹ̀ gan kò sọ̀rọ̀ ìwọ́n la máa ṣá tó. ọgbọ́n ojú tẹ fi gbowó lọ́wọ́ mi kọ́ lé ok. aláyé kò wá ṣiṣẹ́ rẹ̀ ń ṣe bíbà pé kìíní. Sọ fún lókè wọ́n ti ta àwọn ẹ̀ṣọ́ rẹ̀. Ibo ni kí ètò rí ẹ? Wọ́n. Mo dáràn ẹ gbà mí Oladimeji ṣọ́ọ̀fù ṣí ẹ ni kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n nìkan ni ìwọ yìí kan náà òun ló lọ jí àdá nílùú tó fa gbogbo wàhálà tó wà lẹ́yìn ó tún wá mú ríǹgì olówó iyebíye tó mọ ẹni tó ní ó mú ọgbẹ́ ọlọ́ta ok kò sí wàhálà jọ ibo ló tà sí já lọ́bẹ̀ ká lọ gba ríǹgì. Babe láti gbà wo sí gbà wo ẹni tó ra òrá láti fi decorate ilé ó náà ti máa ta síbì kan. ó gbé o wọ́n ti ta síbì kan wọ́n ta ríǹgì yẹn síbì kan ríǹgì tó mọ ẹni tó ní tó mọ bó ṣe ń ṣe bó mọ bó ṣe àkókò kí alágbàkọ ọkùnrin wọlé lè jọ láti wọ́n mi o ríǹgì yẹn nìkan ló ṣe pàtàkì sí mi o ò ní kó má mi lọ wá o ẹni tó bá tà fún kó mú ẹ lọ síbi tó tà anybody tó bá lò kọ́ fílẹ̀ o. kí ó ṣẹlẹ̀ gangan bóyá tó bá sọ. àpáta ayérayé ṣe ibi ìyàwó mi ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ o ṣé kò sí
òkà tẹ́ ní kó lọ wá ni ó wá kò rí o nígbẹ̀yìngbẹ̀yìn ó gbọ́ pọkàn òun ti ta. Jésù Olúwa wa. Ẹ kú jókòó. Ògo ni fún Olúwa tí kò jẹ́ kí àṣírí ọ̀tá ó bò lórí ayé ìránṣẹ́ ìṣẹ́. A mú mi rí pé àwẹ̀ ọlọ́jọ́ méje pẹ̀lú àdúrà lọ́sàn-án àti lóru àti àkànṣe àdúrà ní wákàtí kẹta lọ́jọ́ tí àwẹ̀ yìí bá máa parí, ogun yìí yóò sì ṣẹ́ níwájú ìránṣẹ́. Ṣé wọn á lè ṣe àbí wọn ò ní lè ṣe? Má ṣe ẹ bá ní kí n bẹ̀rẹ̀ báyìí gan mo ṣe tán. Kódà àjọ máa ṣe ni. Àdúrà ti gbà. Àmín. Ogun yìí yóò sì ṣẹ́ ní àṣẹwọlẹ̀ pátápátá. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Kọ́nà tí wọ́n rí lọ́jọ́ Pentecost. Agbára òǹkọ́nà tí Jésù ṣe lè rí bòǹbò. Àwọn ènìyàn rò pé wọ́n fèṣù léṣù jáde. Agbára òǹkọ́nà tí Jésù ṣe lè rí bòǹbò. Ẹ̀mí búburú kan kò tún lè rí wá gbéṣẹ́ mọ́. Agbára òǹkọ́nà tí Jésù ṣe lè rí bòǹbò. Jésù Olúwa wa. Àmín. Ní báyìí a ó gba àdúrà fún ìránṣẹ́ yìí wípé gbogbo ogun afàkókò ẹni ṣòfò èyí tí a yàn ti ìránṣẹ́ yìí nídìílé ọkọ rẹ̀ ọ̀run kò bíwó. Àdúrà bí a ti gbọ́ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Olúwa wa. A ó lọ nínú àdúrà lẹ́ẹ̀kan sí. A ó sọ wípé gbogbo májẹ̀mú kí májẹ̀mú eléyìí tí ó ń ba ìrìn àjò ìránṣẹ́ yìí jẹ́ nínú ilé ọkọ rẹ̀, gbogbo májẹ̀mú tí ìránṣẹ́ yìí dá tí kò mọ̀ àti eléyìí tó dá tó mọ̀ ọ̀run kó bíwó. Àní gbogbo májẹ̀mú tó ń ṣe ìlòdì sínú ayé ìránṣẹ́ ọ̀run kó bẹ̀rẹ̀ sí ní bíwó ní wákàtí àṣẹ ọ̀wẹ́ kí ó fa gbogbo rẹ̀ tú tí gbòǹgbò kí ìránṣẹ́ kó má ṣe gbúrò ẹ̀ mọ́. Àdúrà bí a ti gbọ́ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ọlọ́run alágbára o. Àti ìwọ ìránṣẹ́ lórúkọ Jésù. Ní orúkọ Jésù Olúwa wa. Ní orúkọ Jésù Olúwa wa. Please marry me. Say no. 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 No. Bí aláyẹn ṣe lọ nìyẹn. Ogun ti ṣẹ́. Olùgbàlà wa sì ti jagun mólú fún iṣẹ́ ọwọ́ rẹ̀. Ògo ni fún orúkọ Olúwa. Hallelujah. Hallelujah. Ọlọ́run ń bẹ bí tàtijọ́. Àwa la ò sìn, la gbàgbọ́ bí tàtijọ́ mọ́. Ẹ jọ̀ọ́ mà, kí wá ló kù tí mo lè ṣe báyìí? Ẹ̀yin kọ́ mọ́ o, ẹ ti bẹ Ọlọ́run alààyè níṣẹ́. Kìkì kí ẹ̀yin ṣáà gbàgbọ́ ló kù. Ó ṣe mà. Bó bá ṣe wá ń lọ, kí ẹ má ṣe jẹ́ kí etí mi kó di sí o. Màmá ń kọ́ ná? Màmá, wọ́n ń bọ̀, sáré dìta. Ó dà. Ṣẹ́gun ni mo. Àjàṣẹ́gun ló máa jẹ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ìjì tó rí kò Ní kúkú tó orúkọ nǹkan Jésù. rárá. Kò tó nǹkan rárá. Ẹ̀rù tó gbé dání ládánwò rẹ̀ pọ̀ jọjọ. Àdánwò má má dé bá wa. Ìjì tó rí kò kúkú tó nǹkan
pọ̀ jọjọ. Gbàdúrà èyí tó ṣe wá kó má jù wá o rárá o. Èyí tó jù wá kó má ṣe súnmọ́ wa o. Àkíyèsáre ò bọ́lẹ̀ ni. Ẹ wò àǹtí mi jẹ́ máa lọ lé. Bí wọ́n ti ẹ̀bọ́ lè kó sinmi díẹ̀ kó rest bí náà kó tó máa lọ. Ẹ wo ojú máa lọ sílé ìgbàgbọ́ mi á mú mi lára dá. Àmín lórúkọ Jésù. Má wàá gbàgbé nǹkan tí mo bẹ́ẹ̀ sọ yẹn. Ẹ̀wọ́ mo pe kí mi àtọkọ mi ká lọ bẹ ìyálé mi. Bẹ́ẹ̀ni. Ẹ̀dẹ̀ òbí ó máa gbọ́. Ìgbésẹ̀ onígbàgbọ́ náà ni. Ìdààmú ti gbọ́. Èyíkéyìí tó bá jẹ́ màá jẹ́ kí n máa jẹ́. Ọlọ́run bá mi ṣọ́ ẹ délé. Jésù àwa pẹ̀lú ẹ̀. Ó dáa. Kó rọra o. Ajá yìí má máa sọ nù. Ṣòyà tẹ́tí. Kò tẹ́tí kò gbọ́ ohun tí wọ́n bá ọ sọ. Olóyún. Bẹ́ẹ̀ni. Ìkà máa ni wọ́n ọmọbìnrin yìí. Sọmọ ọjọ́ yẹn ara fún mi mo mọ̀ pé rọ́ọ̀lù ń pa fún mi. Wo má wulẹ̀ sọ̀rọ̀ jìnnà máa ṣe ni. Ọlọ́run ò ní jẹ́. Ọlọ́run kò ní jẹ́. Or is there a medical condition that will bring that about? Medical condition. Jọ ìyáálé ẹ̀ ńkọ́ Ọlákẹ́ condition ńkọ́. Kí ẹ ṣáde fi yẹn sílẹ̀ nǹkan tó bá gbà la máa fún kò sí nǹkan tó máa ṣe. Bó ṣe dúró náà ṣé yàrá lè wá àwọn èèyàn ẹ̀kan lọ kọ́ bá a bẹ̀ ni. Ọ̀rọ̀ máa dẹ ló sọ mi tí ẹ kò tí ẹ wá báyìí sí mi rí mi rórí. A máa gbìyànjú èwo náà ni. Yes, a máa wá àwọn èèyàn ẹ lọ ìyẹn wọ́n tàbá wà bẹ̀ tí ò gbọ́ nǹkan tèmi máa ṣe ó wà nínú mi báwo rí yẹ máa bọ̀ rí pàkọ́ tí máa ṣe. Kí n má wọrí ó dáa náà kò burú tó bá ti ní kí n má wọrí tó fẹ́ sọ fún mi máa lọ yọ yín mi. Kí ok jẹ́ sọ fún ẹ tí ò bá gbà tàbá lọ bẹ̀ tí ò gbà nǹkan tó ṣẹlẹ̀ ní 4/4/1944 nílòkò ó máa ṣẹlẹ̀. Kò yé mi kí ló ṣẹlẹ̀ ní 4/4/1944. Nǹkan tó ṣẹlẹ̀ wá jẹ́ ń sọ mo lè sọ fún ẹ sì kó má lè sùn mọ́. Oladimeji. Kí ẹ sáde má wọrí ṣebí ká wá àwọn lọ a máa wá àwọn ẹbí ẹ lọ àdèmàbẹ bọ̀ tí ẹ ò bá ti ṣẹlẹ̀ tí ó gbà ìwọ má wọrí. Ọlọ́ bá wa ṣe. Bẹ́ẹ̀. Rádékẹ́ àbí? Bẹ́ẹ̀ ni sà. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta nìyẹn o. Sínú àyọ̀mí ọmọ mi ní. Bẹ́ẹ̀ ni, sínú àyọ̀mí. Kí ló ń ṣe ń bí tí ò sí lọ́dọ̀ ọmọ mi ẹ̀ àti pé kí ni wọ́n gan ṣe nílùú yìí? Sínú àyọ̀mí náà ni mo wá mú. Ó wá mú. Bẹ́ẹ̀ ni. Ọmọ mi. Bẹ́ẹ̀. Ṣé kò sí tàbí ìṣùpá? Ṣé kò sí? Ẹ tẹ̀lé mi. Bẹ́ẹ̀ rọra. Baraga, kí ló ṣẹlẹ̀? Ibi tí a sin òkú sìstá mi sí nìyí. Kí ni gbogbo ilé? Bẹ́ẹ̀ ẹjọ́ Rádékẹ́ ṣé o mọ nǹkan tó ń sọ? Irú àwàdà wo leléyìí kú? Ká tiẹ̀ ní Rọ́lákẹ́ ya irú èèyàn tó yà. Ṣé irú nǹkan báyìí náà máa ń rò mọ́yàn ni? This is real. Real? Uncle Oladimeji. Sista mi ò wùwà yamayama. Okay, àǹtí àgbà pé this is real. Kí ló ṣẹlẹ̀ gangan? Ní ọjọ́ kejì oṣù yìí ni sista mi ní àwọn fẹ́ wá sí ọ̀dọ̀ yín
ní ìlú Èkó. Ọjọ́ keje oṣù yìí. Bẹ́ẹ̀ ni eré ni mo tiẹ̀ pé nígbà tí sísítà mi mú sínú ayọ̀ mi wá sọ́dọ̀ mi wípé àwọn fẹ́ wá sí ọ̀dọ̀ yín ní Èkó wípé ẹ wẹ́yìn àwọn ẹ béèrè àwọn mọ́. Èmi tiẹ̀ ń sọ fún wọn wípé kán fi yín sílẹ̀ kán jẹ́ kẹ́ ṣe ayé tiyín pé ọkọ mi ni kán lọ mú wá sílé àti bó ṣe ní rárá àwọn gbọ́dọ̀ wá sọ́dọ̀ yín ni. Wọ́n ní kí n jẹ́ kí sínú ayọ̀ mi dúró sọ́dọ̀ mi káwọn sáré wá sí ọ̀dọ̀ yín káwọn lọ káwọn dé. Ìgbà tí wọ́n ń bọ̀ wá sọ́dọ̀ yín ìní wọn lásídẹ́ǹtì. Alẹ́ ọjọ́ yẹn gan-an iná wọn gbé òkú sísítà mi wá sínú ìlú yìí. Mi ti gbà babe on the 2nd tó sọ yìí onírọ́lákẹ́. Ó ti yé mi àǹtí ẹ jọ̀ọ́ ẹ máa ṣe favour kan fún wa ẹ jẹ́ ká máa mú ṣínà ayọ̀ mi lọ ẹ ti try láti jọ yìí ẹ jẹ́ ká ease burden nìyí ẹ jọ̀ọ́ ṣé anybody wà nílé tá tẹ̀lé dágbére fún ká tó lọ. Kò sí anybody nílé àwa púpọ̀ yìí náà ni. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa mọ̀ bọ̀ ká fi easy ní inú ilé tí ń ṣe láti jọ yìí. Ẹ̀yin àti màmá. Ti Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìṣàn omi. Kí ló dé tẹ̀ ń yọ mí lẹ́nu nínú ilé mi? Nínú ilé àwọn alààyè yìí sì kọ́ ilé yìí fún ara wọn ni. Ẹyẹ nílé kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò tirẹ̀ wọ́n kọ́ ilé yìí fún ìsinmi ọkàn wọn Ọlọ́run sì fún wọn kọ́. Táwa ló sọ fún yín pé mi ò tí gbà nítorí pé mo ti fi àdéhùn gbà ní ọwọ́ wọn. Ṣebí ìyẹn tí ìwọ bá wà láyé mo gbà padà ní orúkọ Jésù olùgbàlà. Àmín àmín àmín. Dí méjì ìwọ ń ṣe àmì sí àtìlọ mi. Ẹ má sọ̀rọ̀ kò ṣe àmì sí àtìlọ ìwọ Rọ́lákẹ́ tó ní àgọ́ ara yìí ṣùgbọ́n ó ṣe àmì sí ìwọ ẹ̀mí tó gbé wọ̀. Mo kọlù ẹ ní orúkọ Jésù olùgbàlà jáde kúrò nínú ọgbà yìí. Olúwa ṣeun Olúwa ṣeun. Ẹ jọ̀ọ́ ṣé kò ní padà wá mọ́? Kò lè padà wá mọ́ síbí láíláí. Ọlọ́run ṣeun. Ẹ̀kan yẹn a fẹ́ sọ̀rọ̀ ẹ wá ní ká má sọ̀rọ̀ ṣé kò ń ṣe Rọ́lákẹ́ nìyẹn ni. Tí ẹ bá gbọ́ wípé irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ níbì kan ẹni tó kú ti kú ṣùgbọ́n àwọn ẹ̀mí kan tí wọ́n ń ja àwọn alààyè ibẹ̀ lógun bí irú ẹ̀mí tí a pè sí òrùka ọjọ́ sí àwọn ni wọ́n máa ń ṣiṣẹ́ báyìí ṣùgbọ́n a dúpẹ́ olùgbàlà wà nípa tiwa ogun sì ti ṣẹ́ eléyìí tó wá ṣe kò tún gbérí mọ́ láéláé. Àmín Jésù. Ẹ jẹ́ kí a wọlé. Níbo? Ibi? Ṣé kò ṣe inú ilé ló lọ bẹ́ẹ̀ yẹn? Alàgbà di méjì. Ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín kó túbọ̀ múnádóko. Ó ti bá tiẹ̀ lọ. Kò lè padà wá mọ́ láéláé. Ẹ jẹ́ kí a wọlé. Àlàáfíà ni fún wa. Ṣùgbọ́n ẹ ṣáà ní màá ó dáa. Ẹ má bọ̀. Ẹ̀mí búburú kan kó tún lè rí wá gbèsè mọ́. Agbára òkànnà tí Jésù ṣe. Mo ń bọ̀ ṣáàdúró bó ṣe wà yẹn. Ìyá àbèjì báwo ṣe dáadáa ni dúró sínú ayọ̀ mi má bọ̀. Oya. Ìyá àbèjì ṣé kì í gbé ẹni àbí rọra o.
ayé o àwọn kan máa ń rí bí arúgbó ní nínú oyún ìwọ o tún fine ju bó ṣe wà lọ look at you ó yá máa bọ̀. ṣèdúró náà ní ọjọ́ tí mò ń sọ̀rọ̀ pé ká lọ gáwọ́ lákẹ́ ká lọ bẹ̀. Yes. wá sọ pé tó bá bẹ̀ tó bá gbọ́ ìkan tó ṣẹlẹ̀ ní 4/4/1944 nílùú kò jẹ̀sà. ó máa ṣẹlẹ̀. Yes. ó dẹ̀ ní kí ni nǹkan náà ó jẹ́ sọ mo fẹ́ gbọ́ kí ni nǹkan náà. babe tí mo bá tún sọ fún ẹ sí inú ilé yìí o lè má tún súnmọ́ tó bá dalẹ̀. bó ṣe sọ lọ́jọ́ yẹn náà nìyẹn ṣèbí yẹn dẹ̀ ti wá kọjá ó yẹ kó lè sọ ọ́n sí kí ló ṣẹlẹ̀. babe kì í sọ bọ̀bọ̀ kan ni ọlọ́run nǹkan tó ṣẹlẹ̀ sí wa yẹn exactly ló ṣẹlẹ̀ sóun náà wá ní tóun bá débẹ̀ tóun bá bẹ́ẹ̀ nìyí tí ò bá gbọ́ wàhálà máa ṣẹlẹ̀ o nǹkan burúkú máa ṣẹlẹ̀ o so ó dẹ̀ lọ síbẹ̀ fortunately for him ó bẹ ẹni ẹ gbọ́ but reason tẹ́ni ẹ ṣe gbọ́ out of fear pé àwọn èèyàn ti lọ sọ fún pé bọ̀bọ̀ yìí ní tóun bá bẹ́ẹ̀ tó bá gbọ́ wàhálà máa ṣẹlẹ̀ gbà tí bọ̀bọ̀ yẹn wá gbọ́ wọ́n bá dẹ̀ ní òkè tó bá bẹ nìyí tí ò bá gbọ́ what would you have done? ó ní wàhálà ó lóun máa bú sẹ́kùn ni. ẹkún. ó lóun máa sunkún lọ lé ni. ìkan tó ṣẹlẹ̀ ni. ọlọ. ìkan tó wọ̀ náà fẹ́ ṣe ni. 4/4/1944. ló fi ní mi nílé sùn tó bá ṣe. ọlọ ó wá wọ kàbí kò wọ àwa ọ̀sán àrògùn ẹkún. ìyá rẹ ni. ó ti dojú kojú ọ̀rọ̀ yìí o. díẹ̀ kọ́ lọ́lá mi ìfẹ́ mi ayọ̀ mi orí mi ti ń wú ọ. ẹni bí ọkàn mi ó di mẹ́ta. husband of my youth. 4. èjìká mi Ó jẹ́ tí ò 5. jẹ́ ká aṣọ bọ́ lọ́rùn mi. ṣé mi ò rí ju 5 lọ. tí mi máa fún ẹni bí 20. ẹlẹ́yin jẹ́ ẹgẹ́ mi. abinú funfun bí ìgbà ẹ̀mú. èyí fún jọ̀wọ́. ó ṣojú dúdú bí kóró èṣì. I will love you forever. As a matter of fact, mi rò pé mo tún lè nífẹ̀ẹ́ obìnrin mi bí mo ṣe nífẹ̀ẹ́. Gbogbo ojú ayé mi ni màá fi nífẹ̀ẹ́. kí ni mo gbọ́ tó sọ yẹn? díẹ̀ kọ́lá. ṣáàjì ó kò ṣe fún mi lélẹ̀. ṣé bí mi àti ẹ bá ṣe jọ sọ lélẹ̀? ìwọ dúró ó sọ fún obìnrin mi wípé o nífẹ̀ẹ́ níbi tẹ́mi wà. díẹ̀ kọ́lá. díẹ̀ kọ́lá àjọsọ́fà ẹ̀. ṣé o ló ṣe ilé díẹ̀ kọ́lá? ṣé o ló ṣe ilé tàbí ìjọba jẹ́jẹ́? Kò rí bẹ́ẹ̀. Ó ṣèṣì ni. Ìwọ lobìnrin tí mo nífẹ̀ẹ́ sí jù láyé mi. díẹ̀ kọ́. Stop shouting on me! díẹ̀ kọ́lá. mo mọ̀ lórí àti àjọsọ́fà ẹ̀. àjọsọ́fà ẹ̀. Mo mọ olólùfẹ́ mi. Mo mọ bá àjọsọ báyìí. ìkan ló ṣe fún mi. Má bínú. Ìwọ náà mọ̀ pé mo nífẹ̀ẹ́. Ọ̀rẹ́ mi àti ẹ̀ ó ti di ìgbín àti ìkarahun. Tí gbé mi bá fà ó di dandan kí karahun ẹ tẹ̀lé. díẹ̀ kọ́. bàbá mi díẹ̀ kọ́ ta ló ń bá sọ̀rọ̀ náà ta ló ń sọ fún pé o nífẹ̀ẹ́ títí láíláí ló nífẹ̀ẹ́ what's that? because kílẹ̀ mi kọ́ ló ń bá sọ̀rọ̀ náà ta ló ń bá sọ̀rọ̀. Ọlọ́run tún fẹ́ ìka ní ẹ̀yìn Ọlọ́run. Àǹtí mi ẹ jọ. Torí tó o bá jẹ́ káwọn onímọ̀ jẹ́ kí n máa jìyà báyìí. Ó dẹ̀ lọ́lọ́run ṣọba ìka. Ìka lọ́lọ́run. Plus Jesus minus Satan. Amen. Ìwọ ni lónìí ìwọ ni láti dẹ́gbà àkọ́kọ́ jẹ́ èmi sí ọ ni. ẹ̀yin ẹ fẹ́ yàwó wá sínú ilé kẹ wá wò bí a máa ṣiṣẹ́ wọn. Wá, kí ló dé tí wọ́n náwó sí mi? What exactly do you want from me? Since you want to know what exactly I want, nothing serious, just this. ẹ̀yin lẹ́ni kí lọ́wọ́ mọ̀ọ́dọ̀ wá o dúpẹ́ lórúkọ ẹ̀. Kí ló ṣe kóre dé? I'ma need 8 million naira for surgery. Open your eyes! So dúpẹ́ ti bímọ mi.
níbi báwo tó gbà mí tí èpo ẹ̀ ṣá. Kí ló fẹ́ máa tẹ̀ lójú mẹ́? Ojú bá fẹ́ máa tẹ̀ máa fi kílè bo ojú ẹ̀ and do whatever we have to do. I think I'm in love. I would love to marry you. Are you joking? Marry who? Mo ti ready láti marry. Mo dúpẹ́ ni mo fẹ́ fẹ́. Ó ti jẹ́ pé mo dúpẹ́ tó ń mú èmi yóò mú wọn náà. It's not possible. You are mixing your guilt with emotion. Bayo, guilt is different from love. You don't love me. Don't pay me sorry, money baby, what is coming? I'm chasing money, or I'm going to over me. If I don't bless you money, I won't miss you last day. I saw mama, go What's going on here? Kí ló ṣẹlẹ̀? Ṣé ní bẹ́ẹ̀ di ẹni sùkọ́ mi? Àwọn tẹ́ ń wò yìí, ẹrú fún onílù ni wọ́n. This is not right. Ẹ pariwo neighborhood now. This is wrong. Wrong, Gary. Ẹ bá ń fún wọn ní 1.5 fún mi. Táwọn tó ń pẹ́ sí jọ́mọ̀ increase o. Oh, you say your friend better, you have seen it before the jam. Yàtọ̀ àgbájọrí àtẹ̀jọ̀jọ̀ àti inú ọ̀rọ̀ ló jẹ́ fún ọ̀sálà ń sọ̀rọ̀ ọ̀sálà ń wẹ̀ pàmí sálọ́sálọ́ òjijì ìdí onímọ̀ sí ọkọ̀. Ẹ má bínú, aṣọ blue àti black ni mo wọ̀ látàrọ̀ bí ìmọ̀kàn ló dúró ṣá. Jo èèyàn kan kó sínú ẹ̀ ni. Ọ́fíìsà náà yàrá ètò wọ̀ inú jẹ́ òlùmọ̀ kú sí. Takọ́ lápò náà ṣe wáyé kékeré yìí sí náà. Ó gbé fẹ́ǹsà mọ́tò 18 million kò lọ dá sí aráàta. Fáàsì ti dára ta. Lọ sáyà lè fáàsì. Bàbá ọkọ mi, ṣe bó ṣe wà yìí, wọ́n máa tẹ̀lé mi lọlé. Wọ́n máa lọ máa ṣe ìrìn fún mi. Ẹ fẹ́ fọṣọ ni o, ẹ fẹ́ jẹun ni o. Ẹ bá ti fẹ́ sùn kan mi ló ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Arúgbó ọjọ́ lélẹ́ yìí, ayé lè ti bàjẹ́ arúgbó ni. Wọ́n ti tàkùn, wọ́n ti rà tẹ́lẹ̀ tó ti wọ monopause lẹ́fẹ̀ẹ́ ti sọ̀dọ̀ mi. Kí ni èjì mi? I'm just 27. How is she? 27. Mo rà bá àwọn bọ́ìsì yẹ o, tó bá lọ wọ́n máa ẹ̀ wọ́n ti bá tiẹ̀ jẹ́. Àṣejù kọ́, àṣejù gbòòlà. Ẹni bá lọ bí lọ ibi àgbà. Àṣẹ ẹ tẹ̀lé mi ọkọ̀ bẹ́ẹ̀ ni o. Náà ọ̀rẹ́ yóò fẹ́ bàjẹ́ kó tẹ̀lé mi ọkọ̀. Wọ́n ń sàṣìbìdì kan síbà, wọ́n ń sàṣìbìdì. Síbẹ̀síbẹ̀ náà tó bá fẹ́ lẹ́ẹ̀mọ́. Ìkọ́ mi, mo fẹ́ kó sọ nǹkan kan tó ń wẹ̀ lọ́pọ̀ láti ṣe. Ẹ̀sìn ojú ọ̀nì tí èmi ò fowó ọ̀fẹ́ bírèkì àwọn rẹ́kọ̀dù oríṣiríṣi. Mo fẹ́ bímọ tí ó pọ̀ tíjọba wà ní nọ́tìsì pé ta ló bímọ tó pọ̀ tó báyìí. Ok, o ti rí èyí tó fẹ́ fẹ́. O ti rí. Ok, ibo wà lè nìyẹn wà? Ó wà nílé wa ń bí ìyàwó ilé yín mo fẹ́ fẹ́ kọ́mọ sí mi. Ọ̀rọ̀ yìí ó ti dojú kojú ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan baálé ilé tó bá dọ̀ràn tán akàn jẹ́jẹ́ ni mo jókòó mi o. Ọ̀rọ̀ yìí ó ti dojú kojú ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yìí ó ti dojú kojú ọ̀rọ̀ yìí. Àìgbélé ẹni ká fọrù rọ́, àìgbélé ẹni ká fàpá kan o. Kí ló dé tẹ́ fẹ́ fi kó bá jẹ́jẹ́ ni mo jókòó mi. Ọ̀rọ̀ yìí ó ti dojú kojú ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yìí ó ti dojú kojú ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ la fi dálé ayé mo gbọ́, tó bá dojúrú ṣàlè rí fi dálé.